It's set. Thank you. Small. It's good. Definitely. It's okay, but Kábíyèsí, ọba lánàá, ọba lónìí, ọba lọ́jọ́ gbogbo. Arínúròde olùmọ̀ràn kan, ògbónú Wúndé Aṣọlá, ògbónú Adélébọ̀ Ṣògo, ọba tó ń jẹ̀mí ni má ṣe bẹ̀rù. Adékèké fi wálé ọkọ̀ wá sílẹ̀. Ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run kábíyèsí ìjẹ́ ó níbikíbi tá a ti lè gbà dẹ́ṣẹ̀ sẹ́yìn ọlọ́run Olúwa dáríjì. Ìṣẹ̀lẹ̀ rọ̀ níṣe ní sọ Olúwa dáríjì. Ìránṣẹ́ mi jáde lọ lọ́jọ́ tòní Olúwa ò bàbá mi ò ọlọ́run ò má má jẹ́ jáde lékú lọ́wọ́. Má jẹ́ jáde lárùn lọ́wọ́. Mo sọ mo pa ní àṣẹ pé wicked and unreasonable men are kept far away from me. Àwọn panipani àwọn ẹni ibi ayé wọn ò ní ríran rí ẹ. Ní agbára ọlọ́run Olódùmarè tó dá ẹ tó dá mi ò ní ṣèrè ò ní ṣìjẹ. Ní ìkẹyìn ààfin ìfògo fọpẹ́ forúkọ Olódùmarè. Àmín. Àmín. Àmín orúkọ Jésù. Thank you, my son. Thank you. Amen. Now we can manage. Take care of yourself. How the weekend? Oh, weekend be fine, go. Àti pé owó tẹ̀ wọ́n múnú mi dùn lọ́n weekend torí mo win. Wọ́n ní 4-0. Tí mo lè support. Man City ni. Àwọn Blues ẹ̀ lè mi bá yọ̀ torí pé kiri tiwa náà lè dé. Ẹ mọ̀ pé fourth làwọn wà sísè àdẹ̀bílú. Àwọn ọba náà ti dà pọ̀ àwa ti fún wọn torí káwa la ní last season. Sọ́kọ́ wọn náà gbà láwọn jà pé àwa nìkan la ṣáàjẹ́ gbogbo. Ó ga wá níjà. Ẹ ṣe ní àná. Manager, báwo ni ọ̀rọ̀ proposal tí mo sùn ní sí company? Ṣé company ti approve ẹ fún mi? Mr. Desiri. Yes, manager. Ṣé kí n sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ fún mi? Láti ọ̀dọ̀ tèmi, problem fún mi láti award contract mi. But àwọn board àwọn ní problem. Mi mọ nǹkan tí wọ́n rí. Wọ́n kọ́ dédé pè mí pé ká máa award contract mi fún mi. But manager, kò ṣe èdè kò ṣàánú mo ti ń pààrà lórí proposal yìí ẹfọn ẹ tún ti pè mí pé kí wá dìbẹ́ẹ̀nẹ̀ tí mo ti wá náà kí wá ní company ṣe máa ní kọ́ máa gbé fún mi mọ́ àbí ṣé mo ṣẹ̀yìn náà múnà wọn fúnra yín náà. Mr. Desiri ẹ lè ṣẹ̀ mí àti pé ẹ ṣẹ̀ mí ẹ wo lábá ní ká sóòótọ́ ọ̀rọ̀ proposal yín ó wà òkè fantastic eléyìí tí àwọn board kan tó padà approve kódà tó títí kódà wọn ò rí defend bí ẹ̀yin gan ṣe defend ẹ̀ àmọ́ nǹkan tí mo kọ̀ mọ̀ ojú wípé igi súnmọ́gi òun ló mú ọ̀pọ̀ tí wọ́n yọ àgbẹ̀yìn tó ń roko lọ́rọ̀ tí ò kéré tó bá dọjọ́ kan tó ń tẹ́ra mọ́ tó bá dọjọ́ kan á kéré oko. Láṣẹ tájú Olúwa láṣẹ ojú rẹ̀ rè é ó tó jọ mẹ́ta. Bóòni ọmọ pa ń wá káàkiri láì mo kó nídìí àgbẹ̀dẹ mi ò fẹ́ lọ́rọ́ mọ́ owó láti ṣiṣẹ́. Unnecessary. Tájú ẹnu ọjọ́ mẹ́ta mo mọ̀ ṣàkíyèsí rẹ̀ lé bó wà ní. Mo bínú pé mi ìdílé mo máa yọ wá lẹ́ẹ̀kan bó ṣe gbanú sórí èyàn gbọ́dọ̀ kó gbogbo téèyàn ní ṣe fún kó dẹ̀ ti wọ̀ lẹ́kọ̀ọ́ so mo ní sáìtì tí mò ń kọ́ ń bí díẹ̀díẹ̀. Ọtí wà gan ṣe bí èyí ń dá mọ̀ pé yóò bá bọ̀ wọ́n ní ti sùn ẹ̀mí bàtà àmọ́ dọwọ́ bò ní èyí tá à ń dọwọ́ bò kẹ́ wọ́n sì ń jẹ́ kó padà ta dànù ká tó wá ní ìta gbé lórí ta yóò ta gbúrúgbú ni. Bẹ́ẹ̀ ni tatata náà bẹ́ẹ̀ ni. Mo ṣe ara ṣe díẹ̀ díẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ máa ń da ká rájò ká mọ̀ràn tí ilé nǹkan
ọmọ pé bọ́ tí ń wálé gbẹ̀ngbà mi ọ sọ èdè Èkó. ọ sọ èdè kíní olúwa rẹ̀ mọ́ sọ́nù àwọn ọmọ yẹn mọ́ di dẹ̀mísí. so bá ń gbúrò Desire mọ bínú wà láyé ọkàn mi fò ní Desire ní kí n fún nọ́mbà òun. Ọsọ bẹ́ẹ̀ dákun bá mú nọ́mbà rẹ̀ sọrí Desire mú mọ̀ ti rí Desire ti pẹ́ látọjọ́ tó ti bọ́ọ̀dì sẹ́kọ̀ọ́ n ò rò pé mo gbúrò rẹ̀ ni. Desire ò wálé tábánikà kà ní ení èjì yóò mọ̀ tí mo lọ bí ọdún 14 àbí 15 n ò rí damn this guy again. Desire ò wálé rárá odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ni. Ọlọ́run mọ̀mọ́ yóò gbẹ bó o bá ti fún mi nọ́mbà rẹ̀ sí wọ́n pè wọ́n kì í lọ kó mọ̀ wá lé kó mọ̀ gbàgbé lé kó mọ̀ sì gbàgbé mi náà sí bí. kó náà tiẹ̀ máa ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ rú tí mo ṣe jẹ́ ń tẹ̀ sórí kíni fóònù. n ò mọ̀ ní bá wá bí kàtà kọ́ sí. Ní sẹ́ẹ̀tì mi ti bàjẹ́ wà láyìn ra sẹ́ẹ̀tì fún ọ. ọ̀rẹ́ mi ìwọ náà rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi bò ní báwo la ṣe máa rìnrìn wa lọ́la. ọwọ́ rẹ ló kù sí o bá a bá ti tètè dé á tètè lọ á sì tètè padà. ṣùgbọ́n ọ̀nà yẹn jìn gan. kò sí bó ti lè dè tó bá wa ti tètè jí fẹ́rẹ̀ láti lọ àdé omi pé ń tá a fẹ́ lọ sí náà ó ṣe kókó. bọ́sùn wẹ́rì. lásẹ̀. ìjọ mẹ́ta. ojú tó rí ẹ gbọ́. ibi tí ilé òṣùpá gbé yín wá rí. Ṣé olówó lórí àpò? Díẹ̀ ń bẹ̀ o. Bọ́sún. Olú. Àmọ̀ rí alọ́la. Ok. Díẹ̀ wò. Owó tó wà lórí ọ̀pọ̀. N ò ní lọ́dún. Sáà fún. Tí bá ṣe aago mi tó ti bàjẹ́ ní. Ọ̀bùn díẹ̀. Ṣé ẹ kọ́ jẹ́ kọ́mọ ìmọ̀ lọ́lé látàárọ̀? No. Hello. Hello, ta ni yẹn? Desire. Bóyá ní nǹkan. Láṣẹ. Èmi náà ni o. Tájù Mọ̀mọ́rì ló fún mi ní nọ́mbà aago rẹ. Tájù. Ó tó jọ mẹ́ta. Bó lọ sí wa ṣe báwọn ọkàn gbàgbé mi lẹ̀ sábúlé ń bí ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́. Mi lè gbàgbé ẹ̀ láṣẹ iṣẹ́ ni. Wọ́n lọ ti níyàwó. àti try àná ti dọ́gbọ́n sí i. èyí náà dáa abáǹkáyà rẹ o. mo mọ̀ fẹ́ rí ọ Desire mo fẹ́ rí ọ. gbogbo nǹkan ti ń dán fún ọ lẹ́kọ̀ọ́ nsìn kémi náà sì bọ̀rí sọ́dọ̀ rẹ ká ń kó ní abúlé ń bí kí nǹkan yí padà fẹ́mi náà. ok anytime tó bá ti fẹ́ wá jẹ́ kí n mọ̀ ọ̀pọ̀ mi máa send address yẹ ṣàwọn lè fi gẹ́ẹ̀tì rẹ̀. ní o ṣeun o ṣeun ọmọ tá a ṣe báyìí bá ń kí aya rẹ dáadáa. a gbọ́. àwọn ará ayálégbé rẹ àtẹjọ́ ṣiṣẹ́ hello. kóòtù àbí network. hello. mo sọ̀rọ̀ wọn. ṣé mo sọ fún ẹ pé kò sówó lórí ẹ̀ púpọ̀. Má bínú. Láṣẹ wàá tó rí ní ìgbàjọ mi. Má bínú bọ̀ sún. Good morning, Mr. Desire. Ṣé wàá pa? a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jàre. Ṣé ìbínú pé mi ò pè é láti jọjọ ẹ̀? Bínú kẹ̀ mi ò lè bínú o. Ṣé mo pé mo máa ń bá yín sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan báyìí? Mo máa ń sọ fún yín pé tá a bá fi Ọlọ́run ọba lẹ̀ nígbà kan ó pẹ́ bóyá àwọn náà dá wa lò. Bẹ́ẹ̀ni. Ṣé mo rí pé àwọn tí wọ́n award contract rẹ fún nígbà yẹn ṣé mo kó wọn bá ṣe yẹn jẹ́ra pátápátá? Inú wa bí chairman ó wá pe meeting ó kún ní kí gbogbo board pátápátá tó bá jókòó. Now wọ́n fẹ́ rí gbogbo proposal tí everybody submit. Ǹjẹ́ ọmọ nǹkan tó surprise mi ṣá? Ṣé mo pé proposal yẹn gbọ̀ngàn ni chairman wa gbọ̀ngàn ní interest mi lórí? Manager mi gbọ́ yín dáadáa please come again sir.
ó fall in love pẹ̀lú proposal yẹn ó wá ní I want to know this man bí bó ṣe bá láti wá gba gbogbo wọn necessary document kẹbẹrẹ iṣẹ́. ẹ ṣe manager. lẹ́ẹ̀kan sí mo kí n pé ẹ kú oríire ṣe mọ̀ wípé ní ti tèmi mo máa sọ fún yín pé mi kọ́ ni mi ní problem inú mi gan dùn kó jẹ́ pé ìgbọ̀ngbọ̀n níṣẹ́ yẹn bọ́ sí lọ́wọ́ èmi àti tó bá dúró lẹ̀ á lọ sí cool joint á wo bọ́ọ̀lù á sọ̀rọ̀ dáadáa mo dẹ̀ sure wípé bó bá bọ́ sẹ́yìn lọ́wọ́ o ti sure wípé ẹ̀kẹ́ tèmi náà á wú. ẹ̀yin ẹ má wọrí manager ẹ ti dúró tì mí ẹ ṣe. lọ́sẹ̀ àwọn bọ́ọ̀yì gbogbo ọjọ́ ló ti lọ dé yìí kó o múra láìsọ bí. láṣẹ àìmọ̀dé ẹ̀ lọ sódì bí ṣe ẹ wo mo rà kókó kìíní ẹ̀yìn tí mo ní kí n kó dání ni. ẹ̀yìn kí ló ń kó dání. mo tún àṣàgbà gbogbo tí mo ní kó o bá mi fún ọ̀rẹ́ rẹ. mo gbàgbé láṣẹ ìgbọ́n fọ́ nìkan ẹ má dàá ló ń jàre màámi ṣe rí gbà tó ti ṣílẹ̀kùn ló ti ń run èkó ojú ẹ̀ ti wà lọ́nà. bó wá ni wọ́n ṣe sọ̀rọ̀ ewúrẹ́ tí mo fẹ́ gbé dání. ewúrẹ́ bò mo ẹgbọ́n wọn máa ń ewúrẹ́ rè kù. àfi tó bá jẹ́ pé bóyá ó máa kún apá tí máa gbé ewúrẹ́ lọ. àwọn olójú tí kò sí tí wọn ò lè dánwò ọ̀gbìn pọ̀ ní àbá ọ̀fà lọ. àárọ̀ ewúrẹ́ ti sọ mí. ọkọ mi olówó orí mi bó o ṣe ń lọ ire ló mú bọ̀ wá bá mi. lágbára lọ́wọ́ Ọlọ́run torí ó dùn mọ́ mi nú pé kó o rè kò ní fún ara mi ló dùn mọ́ mi nú ó mú re bọ̀ ó mọ̀ lábọ̀ ó mú yí bọ̀ ó sì mẹ́yẹ bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run sórí ọmọ tó ń mú lọ yìí máa ń tọ́jú rẹ̀ sọ ọmọ pé ó lé díẹ̀ òrí bí ṣe wù hàn bá a tọ́jú ẹ̀ dákun torí Ọlọ́run mọ̀ fún náà bí ọ bó o lẹ ṣe fẹ́ rìnrìn yẹn gan. ẹ ṣe bàbá mi kò sí wàhálà tí n bá ti èmi ń lọ Àbújá náà bọ̀ tí n bá ti dé Ìbàdàn máa fi sí ọkọ̀ tó ń lọ sí Èkó ní challenge. challenge jìnnà sí kù. láàrin èèyàn kéré ń bọ̀ ní challenge wa lẹ́gbẹ̀ẹ́ mọ́nà tán challenge lẹ́gbẹ̀ẹ́ mọ́nà tán ẹ wá gbọ́ mí àdé òde bẹ́ẹ̀ ó ti sọnù tó ẹ má dà lóúnjẹ àti ẹ má wọrí tí tó bá ti dé challenge Èkó ó ti dé Èkó already ṣẹ́gbọ́n ẹ má wọrí Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. àmín. Okay, mami. Ẹ kò ní ayọ̀ ẹlẹ́dàá mi ó sì. Èmi náà tún wá kó tó di pé òun wá. Rọra bẹ́ẹ̀ má ṣubú o. Màá tún wá màmí jẹ gbọ́. Ẹ mọ̀ pé ojú òṣèṣẹ̀ dání o, ẹ má ṣubú o, ẹ má yọ̀ o. Díẹ̀. Ẹkújọ́ mẹ́ta mo ló dà Èkó yánu Èkó ti yá bó wá ní ọ̀rọ̀ ajé rẹ gbàgbà yóò gbà àjọ kéré lásẹ Èkó. gangan wá wà òye mi mo sì wá ń dúró dè mí látẹ̀ẹ̀kan a sì pagó rẹ̀ ò lọ. tó bá jẹ́ mọ́ṣáláṣí lẹ́wà yìí àmọ́ ti iléèwé street yẹn iléèwé bus stop ni tẹ́bá tí wọ́n lọ mọ́ ẹ máa yà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹ máa rí iléèwé bus stop mọ́ṣáláṣí bus stop ẹ wò gbogbo ẹ ti tó ojú sú mi àmọ́ wọ́n sọ fún mi pé gbajúmọ̀ lẹni tí mò ń béèrè ní àdúgbò rẹ̀ ipe tí n bá ti béèrè Désiré dé ẹ̀kọ́ gbogbo èèyàn mọ̀ bóyá ẹ lè mú mi délé rẹ̀.
màṣẹ ìwà gbà torí ọlọ bíbá yìí mo ti ní kó dúró dè mí náà àbí ibo mo fẹ́ máa wá lọ́sìn láàrin èkó lọ má jẹ jẹ̀bi o ẹ má jẹ jẹ̀bi ọ̀rọ̀ lọ́rọ̀ o háì sílẹ̀ ní aláti ẹ̀ tó wà lọ́wọ́ ni. láṣẹ ojú ẹ̀rẹ̀ báwo ni mo ní kó dúró dèmí ní ibì kan mo débẹ̀ wọ́n ní òsì ń bẹ̀. nígbà tí mo gbọ́ nú ọkọ̀ tán ní gbogbo mọ́sálásí bus stop ẹ̀bọ́lẹ̀ tá a wá ń béèrè iléèwé street káàkiri wọ́n ní iléèwé kan tún wà sálẹ̀ kan ibẹ̀ mo tún gbà lọ báyìí. mo sọ fún ẹ pé kó bọ́lẹ̀ ní iléèwé bus stop mọ́ṣáláṣí street number 24 number 24 ní ilé mi náà mo ti mọ ó easy kánò dúró dèmí mẹ́rin second street ní ilé mi wà náà. mo ti dààmú gan bó wa ni ojú ẹ̀rẹ̀ ìwọ rẹ̀ lókè tó yìí ọ̀rẹ́ mi èkó gbé ọ. ó gbé mi. àyàwó rẹ kọ. ó wà létí ẹ. ta ló lélẹ̀. ohun tó lọ ń ṣe náà lélẹ̀. ìwọ olùdókọ̀. nísì ni ìwọ olùdókọ̀. èkó gbé ọ. ó wọ náà ní relent wọlé. Adela. Ó gbìyànjú ọ̀rọ̀ owó ọ̀tọ́jú rẹ̀ lára ọ̀rẹ́ mi nígbà tí ó kú làbúlé kò ju báyìí lọ báyìí ó rí báyìí sí. Èmi náà máa gbé tẹ́lẹ̀. A jẹ́ pé ìméjèèjì lẹ gbìyànjú ní ayé ara yín. Ẹ mọ̀ sí báwọn lọ ẹ mọ̀ sí báwọn lọ. Àní tẹ́ àní tí àní taṣọ àgbà mọ́lẹ̀. Ilé náà dá o. Ilé dá pọ̀. Ṣé ẹ tètè ríra? Ṣé wọn pẹ́ tó fi gẹ̀ẹ́tì wọn? Tó o bá mọ bó ṣe rí, ó ti dààmú káàkiri ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣàánú ṣe rí. Ọ̀pọ̀ jẹ́ ẹ má wo ẹ máa gẹ̀ẹ́tì ẹ bó wa ní ibi pa mí o. Mo lè máa láì àmàlà mo ti ṣàmàlà yẹn. Lóòótọ́ mo fẹ́ràn àmàlà àmọ́ mo ní jámàlà lẹ́nu. Ẹ dákun ẹ bá ń wo oúnjẹ Èkó. Jollof rice wà. Àwọn oúnjẹ. Pẹ̀lú sàládà. Gbogbo ẹ̀ náà là á jẹ pọ̀ á jẹ. Ilé yìí o, ẹ ṣe bó ṣe ó yá. Èlé jẹ sàlámì. Ẹ ṣe mú. Ẹ wò sá, ṣé ibi tí nǹkan bá ń dùn báyìí, ẹ má jẹ́ ká gbàgbé Ọlọ́run. Because in fact, ó lóun ṣe help wa ní company wa ẹ̀yà ara ni ó jọ mí lójú kan. Ọba ara ni Ọlọ́run torí pé kò lórúkọ méjì tó ń jẹ́. Lọ́wọ́ kan tí mo dé company yẹn, ó ní wọ́n approve owó sáwa. That means àti bọ́sì náà lánìí ẹ̀rọ. Mọ́jà, kí ni mode of payment mọ̀? Àbí àwọn afọwọ́ máa ṣiṣẹ́ bí wọn? Rárá o, kò rí bẹ́ẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ owó yẹn ti wà ní àkáǹtì. You pay me to account. Wow. The sum of 200 million naira. Tó dẹ̀ jẹ́ wípé iṣẹ́ tá a fẹ́ ṣe kò ju 150 million naira lọ. So that makes a total profit of 50 million naira for company-wide. That's very nice. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á dúró tì í náà. Délé
aya rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o tọ́bẹ̀ yìí ṣiṣẹ́ yìí náà ni. ó gùd ní àti ṣe ọbẹ̀ ni. mo ṣe mọ ìdí tí wà tẹ́ fi sanra ni ẹ ti má jẹ kínní tán wọn wà gbọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ gbọ́n mo ní gbọ̀ngbọ̀n. òfin wa kékeré yìí lẹ́nu. mo fẹ́ pè é ní pa. Hello? Bóòni. Bọ́dá la fẹ́. Ṣé màámi máa mẹ́wọ̀n? Wọ́n bẹ́lẹ̀. Dákun bá gbé fóònù fún. Ọ̀dẹ̀ dúró, ẹ má kọ́ tirẹ̀, ẹ jẹ́ ìgbélé fún wọn. Ẹ dúró, ẹ má kọ́ tirẹ̀. Ẹ má kọ́ tirẹ̀. Yá mi. Bọ́dá la fẹ́. Hello. Màámi. Ọ̀kadì láyé. Lásẹ̀. Ẹ káàsán. Ọkọ mi Àdìsá ṣe dáadáa ni. Àlàáfíà ni o. Kú ọjọ́ mẹ́ta o gbogbo ọ̀hún kọ́ sálàáfíà ló wà ṣẹ́gun àtọ̀rẹ́ ẹ̀ rí ọ̀dà rárá. Gbogbo ẹ̀ ń lọ dáadáa kò sí wàhálà. Ọ̀kàrìlà ẹ yóò dáa fún ọ ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bẹ̀ wọ́n. Ó wà bí gan àjọ ń jẹun ẹ̀jẹ̀ ń jẹun. Lẹ́ ọkọ mi Désiré baálé mi ṣe dáadáa ni sálàáfíà ló wà ọmọ sí okú ìtọ́jú ọ̀rẹ́ rẹ̀. ló ṣe mà. àmì mà. Ó ṣàlàyé ó ròyìn fún mi ó lọ́ọ́ tọ́jú wọn láwọn ọjà. bẹ́ẹ̀ni. tó bá gbé fún làṣẹ padà bá gbé fún làṣẹ. ok ma. Hello màámi. Làṣẹ ọkọ mi ìwọ máa ṣe jẹ́jẹ́ ń bẹ̀ wọn o níta bá lọ sógun là á kọjú mọ́ o. Ẹ fọkàn balẹ̀ kò séwu. Ó dàbọ̀. Ó dàbọ̀ a tún máa rí yín. Àdúrà yín pọ̀ ẹ sọ fún mi kọ́ mo ìpè wọn. Bàbá jọ̀wọ́ rẹ lè pè nǹkan. Yín ti kọ́ tiẹ̀ dípẹ́. Yín ti kọ́ tiẹ̀. Làṣẹ náà bú àràrú eléyìí fún mi ó ti sọ pé nígbà tóun bá ti dé báyìí òun ọ̀rọ̀ alẹ́ ìwà fún mi ni. Ọ̀kàrìlà. Ìyá tó fi rẹwà o. Ebe ìwọ ọ̀rẹ́ mi rèé abúlé lájọ wà òun ń bẹ lẹ́kọ̀ọ́ àmọ́ bó ṣe rí ṣùgbọ́n ó dá mi lójú pé àfijù lọ́mọ àmẹ́ ìyàtọ̀ ti bá. Nígbà kúkú wà lẹ́wọ̀n bá mi ṣe àmọ́ ìsìn tó ti lè kó ẹlòmíì náà wọ́n bá ṣe é lọ́hùn. Kèsì ìgbẹ́yà kèsì àlà. Ó yé mi yọ̀ọ̀dà fún ọ ó ṣe ń mọ ó ṣe. kò dáa kéèyàn máa borí Ọlọ́run kéèyàn máa bó wọn. sórí ní gbogbo nǹkan tí n bá ti dáwọ́lé báyìí ṣe ló ń yọrí sí rere ṣe ló dàbí pé èmi nìkan lọ́lọ́run dá yìí fún. sórí bàbá ń bá rí ẹ ṣòwò kí mo sọ fún ẹ pé bíbá mo rẹ́ ń tiẹ̀. sórí tá a bá máa fi rí bíi oṣù bíi mélòó kan sí gbọ́dọ̀ kó lọ sí sáìtì tẹ̀. Wọ́n ti parí rẹ̀. Bẹ́ẹ̀ni. Sọ́ọ̀rí o ti ṣiṣẹ́ lẹ̀ ó di dandan kọ́ ọ jẹ́ ẹ̀dá tó bá wá dúró pé ọ̀ọ́ni làlùyọ tí ẹ yóò ta kanlẹ̀. Àmín. Wo fọkàn rẹ balẹ̀ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orí inú ayé rẹ̀. ọkùnrin balẹ̀. Désiré adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run eléyìí ṣe nǹkan kékeré nígbà tó ní o ti ṣàdúró nǹkan báyìí kalẹ̀ tí mo dé bí mo ní ẹrù rèé sọ̀rí ní àbáwá gan ilé ọba wa gan tó yìí ẹ wá wo tọ́lọ́hún sí sórí ìbẹ̀rẹ̀ orí ilé yóò jẹnu ayé rẹ bó ṣe wà yìí Ọlọ́run fi ṣe ìgbésẹ̀ kan tí ó sì ná àwọn oore ńláńlá tí ń bọ̀ ni sọ̀rí àwọn ilé kan wà tí wọ́n kọ nínú Bíbélì tí àwọn lọ́balọ́ba ń kọ́ irú rẹ̀ ni ó padà mọ́ wọlé wá lẹ́yìn ilé lọ́kọ̀ òjọ̀ kọ́ tí kan sì ní dákan dúró. Àmín tí gbogbo wa náà dé tí iná adé tẹ̀lé lágbára Ọlọ́run sórí àwọn kankan wà tí Ọlọ́run máa ń sọ Ọlọ́run ni àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ni ẹni tó bá súnmọ́ yàn gbogbo ọpẹ́ lọ sọ́dọ̀ ìyàwó mi
òun gbogbo ní kẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. sọ́rí tí ẹ̀dá ò bá ṣoríire láyé ara ìyàwó rẹ̀ ní ẹjẹ́ àti béèrè bí ẹ̀dá ò bá sì ṣe orí ibú tí ó ṣe làkejì rẹ̀ náà ìyàwó rẹ̀ náà ní ẹjẹ́ àbí tó ọ̀rọ̀ ìyàwó lọ́dọ̀ ní ọ̀nà ni bọ́ bá rí ìyàwó burúkú tí yóò bá yé èèyàn jẹ́ ọtí kan lúgbónù ọmọ tọgbó lọ ni àmọ́ tí ọ̀nà bá ti já geere báyìí ìyàwó rẹ̀ ní ọ̀nà sí lànà aya mi ọ̀ sórí rẹ̀ àkú àdúró tì rẹ o ọ̀ọ́nì sí rìn sọ́ni ètò délé wa yìí sọ́mọ pé bàbá ọkọ rẹ rí nǹkan ayọ̀ ọmọ wọlé tọ̀ wá mọ́fọ̀rẹ́ mi lẹ̀ o. ọ̀nkú làṣẹ ẹsìrè náà ní kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí kò bá ṣòun tó fi mí lọ́kàn balẹ̀ tó nífẹ̀ẹ́ mi tí ò kọ́ mi lọ́kàn sókè kí ni mo ṣe fẹ́ dúró tì ṣé mo pé àìmọye ọkùnrin tó bá ti dàbí ẹni pé èèyàn rí ìdádúró díẹ̀ báyìí èèyàn ní rí mú mi mọ́nú lé o. ó máa kó pákáleke síyàn lọ́kàn tọ́pọ̀ bá balẹ̀ tínú òdù tára ọ̀yàn òyà kí ni mo ṣe fẹ́ dúró tì. bẹ́ẹ̀ wá ti di wàhálà. ta ni yóò fi tiẹ̀ jọ kò síbi tóun gan lè lọ kò síbi tí ó tì ọ́ sí sọ́ọ̀mù olúmọ. àpáta pààrà wọ́n ti dolúmọ inú ilé yìí kò sẹ́ni tí ó sì ọ́ ń bí. ilé ọ̀rẹ́ tó ń wà yìí tí lóra yín gbó tútù. àmín ká wá fi ohun gbogbo sọ́wọ́ ọlọ́run náà mo fẹ́ kó bá mi ṣe àdúrà kan tó máa ń dùn èmi náà lọ́kàn tó dẹ̀ máa ń dùn ìyàwó mi lọ́kàn gbogbo ohun tó jẹ́ òkè ìṣòro ẹ̀ nínú ilé yìí kọ́lọ́run bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀. sórí ọ̀gẹ̀dẹ̀ ológo yá ọmọ wẹrẹ ní aláàbò ọlọ́run ó pèsè ọmọ fún ọ ọlọ́run ó pèsè ọmọ fún ọ ìwọ fọkànbalẹ̀ tọkàn rẹ kalẹ̀ báyìí wá sí nǹkan kan o. ó máa ń tan rẹ ṣá irú ẹ wàá ló lo bleaching cream ó ní bọ́ọ̀sì rárá gbogbo cream ibi tó ti ń ṣe ló máa tán sí ẹ lára. ọmọ dúdú black ebony tó ń ṣàìní o mi ì lè lo cream fún kíni ìyá mi gan akọ mi tí n bá lo cream tó tọ́ ni ìwọ náà mọ̀. ní ìwà ṣẹ́rẹ̀yìn ọkùnrin gangan fúnra yín aláfọwọ́fà ni ẹ̀yin gangan lè máa ń kó bára yín àwọn tó bá ṣe yàn tó ti bóra di last layer yẹn àwọn gangan ló máa ń wùn yẹn àwọn lè máa sá tẹ̀lé ẹ máa ní tiyín lé o yìí tó bá ti ṣe yàn yẹn lè máa jọ máa ṣe kọ́ ó ń jà máa ṣe tẹ̀lé káàkiri ojú. kò ń ṣe gbogbo ọkùnrin o Ọlọ́run èmi ò kí ń láìka àwọn ọmọ tó bá pupa jù torí mo ti believe pé ọmọ mi ni wọn òun ni mi ò rí pé mo ra lọ fún ẹ jẹ́jẹ́ ọmọ tí mo ti ń tẹ̀lé ẹ ìwọ́kẹ́ natural colour ẹ lélẹ̀ ò pupa tó bá ráwọn èèyàn tó pupa wàá mọ àwọn borúkọ wọn funfun láti ìsàlẹ̀ dókè ni mi lè lọ fúró wọn àwọn ọmọ Elégùṣì Ọlọ́run ò ní jẹ́ ìṣòrí ibú. ṣé tèmi bá bóra ṣé o ní fẹ́ mi. Ọlọ́run ò ní jẹ́ mi. ìrọ̀lẹ́ pa ìwọ tó ti yóò fẹ́. Ọlọ́run wẹ́ẹ́ máa ń wù mí kí n máa ṣe ń gbà mí á dàbí pé kí n kàn déédéé máa wọ aṣọ kọ̀ọ̀kan kí n lè máa rìn káàkiri gbogbo ni wọ́n bá ká mi mọ́ báyìí kitchen bedroom orí stairs báyìí. ká máa ṣe lọ ni. kéré máa lọ. wọ́n kò lè ṣe lè rẹ̀. wà láti ibi iṣẹ́. kí wàdà làṣẹ jáde láti inú yàrá wọn. ṣé bí wọn náà mọ̀ pé láṣẹ ní yàrá tí yàrá ẹ̀ ló máa wà. irọ́ ni olúwa lè máa wọ àwọn ọkùnrin báyìí kókàn jáwó sínú yìí sí tinú akọrin tí mo faṣọ bù. sórí ti ọ̀rọ̀ láṣẹ mo ti ń bá try láti gẹ́ẹ̀tì iṣẹ́ tó máa kọ́kọ́ ṣe náà tó máa fẹ́ ṣe lọ́wọ́ mo ṣáà pé láṣẹ ò ní certificate kankan láti lè ṣiṣẹ́ lẹ́niwé so the problem ta ní nìyẹn mo ní láti bá wá iṣẹ́ ẹlẹ́gbẹ́ gẹ́gẹ́dẹ́ tiẹ̀ náà tó máa ṣe tó máa lè máa fẹ́ ṣe ní little routine tó náà máa fi lè dúró láyé rẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣáà má dùn pẹ́. láìláì kò ní pẹ́ láṣẹ èèyàn náà ni. àyàn mi ni mo láìkí wọn gan wọn tẹ wàjọ bí àwọn máa bá mi ṣe yẹyẹ. àbí náà so má rò very soon agbára náà. mo sì ní iṣẹ́ díẹ̀ ṣe ń kíchìn. sọ́ọ̀rì pẹ̀lú ẹ̀jẹ̀. wọ́n rẹ̀ ní owó. Èsì rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ Ọlọ́run mọ ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ torí ọmọbìnrin
sọrí kì í ṣe pàtàkì ìmọ̀ fi yóò dá ọdún. sọrí ńgbà mí ọ̀rọ̀ á wà kò ní sáyè àmọ́ ńgbà mí àyè náà ó wà kò ní sí ọ̀rọ̀ àmọ́ ní báyìí ọ̀rọ̀ tó wà yìí á dáa kájọ sọ lásìkò yìí sọrí àmọ̀ràn kan wà tí mo fẹ́ gbà ọ́ bọ́lá ń ṣe gbé ọ̀gá yìí tọwọ́ rẹ̀ ń yọ yorí lọ yìí èmi ń wò pé á dáa kọ́ wá nǹkan kan ṣe sábúlé wa bí kò kọ́rù lera kàtí báyìí náà kọ́ kọ́ síbẹ̀ kọ́ sì tún wá lé iṣẹ́ kékeré kan kọ́ dálẹ̀ ń bẹ̀ ká fi ran ara lé lọ́wọ́ àbí kí ló rò. ọ̀rọ̀ gidi ló sọ sórí àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ sábúlé tó yẹ pé wọ́n á ṣe tán wọ́n á kọ̀ déédéé máa bọ̀ ní ọlọ́run níjẹ́ ká rí nǹkan burúkú àwọn ẹlẹ́yà lọ ranjú mọ́ wọn nǹkan burúkú á lọ ṣẹlẹ̀ sí wọn so èmi ò fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣó ti yẹ irú èkó tí mo wà yín sìn ṣó ti understand nítorí tí mo ní bíbáyìí bó ṣe ń lọ yẹn tí n bá tún fẹ́ ní nǹkan míì tó tún máa ga jù yẹn lọ máa lọ ní sílùú ọba ni. Desire mọ̀ ronú bá òun mọ̀ ronú bá òótọ́ ọ̀rọ̀ lọ sọ àmọ́ àtijọ́ nù ẹ bọ́ sákò lábúlé tó sáwá bí ibo lójú ẹlẹ́yẹ ò tó ọlọ́mọdé àtàṣọ àgbàmọ́lẹ̀ sọ̀rí ètò ṣe kókó jù ní ká ṣe nǹkan sílé ẹ ká má gbé sájò dákun bó bá bẹ̀rẹ̀ sí bímọ ń sìn ṣé wọn ò ní mọ ilé rẹ ni wọn ò ní mọ ibi tí wọ́n ti jáde wá ni gbìyànjú kọ́ ronú bí mo ṣe sọ yìí kọ́ ronú nǹkan tó lè ṣe sọ gbọ́. mo ti gbọ́ tiẹ̀ kókó bẹ́ẹ̀ náà ló ti sọ pé ọlọ́run á máa ràn wá lọ́wọ́ ọlọ́run á máa ràn wá lọ́wọ́ ṣé o ti yẹ mo ti gbọ́. o ti ju kámẹ́sì nǹkan sábúlé. Kasali Kasali Kasali. sá. kí ni problem ẹ kí ló tó ṣe fọ mọ́tò yìí láàárọ̀ ẹ̀. mo fọ tó dòjò tó rọ̀ ni pé tẹ bá tún gbélé ọ pé á tún dọ̀sí ni mo ṣe fi bẹ́ẹ̀ lẹ̀. Kasali tó sì mọ̀ pé mo fẹ́ràn rẹ sọ́dà kó ẹrọ̀ fọmọ wà lára ọkọ ni tó sì mọ̀ pé gbajúmọ̀ lọ́rẹ́ mi dákun lọ wá nǹkan wá kọ́ wá nù kó jàre. ẹ má fi sà. etí ń jáde ẹ tiẹ̀ sọ fún mi mọ́. ṣé wọ́n máa bọ́ rẹ̀ mi jòwó ni torí pé ó jẹ́ láṣẹ ni mo rí ní sitting room torí ẹ̀ láṣẹ jọ bọ́ síta. àwọn tẹ̀mí ti gbà kámú. mo wá rò báwọn sọrí àwọn ọgbà míì wà tí ààyè ọ̀rọ̀ ò ní sí ọ̀rọ̀ sì wà pàtàkì tí mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mi ni mo wá rò pé yóò jí lọ yóò padà dé lálẹ́ àsìkò tí mo rí jẹ́ n tètè sọ fún kọ́ ọmọ tí ó ṣe sí. ẹ sọ̀rọ̀ títí lẹ̀ fi ṣú lánàá gbogbo ìgbà tó wà lọ́fíìsì náà orí fóònù lẹ́jọ́ máa wà èmi kò tẹ̀ ń rágò pé engage ni mo dẹ̀ mọ̀ pẹ́yìn àti ẹ̀ náà lẹ́jọ́ ń sọ̀rọ̀ ọlọ́run wà kò burú o mi ì jowú ẹ ṣáà dúró dè mí òun lọ ọjà gbé mi dọ́nà àbí kò tún sáyè. ẹ káàbọ̀ bóòlù dé ṣé dáadáa lẹ́dẹ́. àlàáfíà ni ẹ ṣe. èmi mo jẹ akumọ tó fi sínú oúnjẹ ọ̀hún bí mo ṣe jẹ tán báyìí ló rún òun wọlé dé. ẹ wá fẹ́ sùn mo fi gbó bẹ́tà kẹwọ́ yàrá náà. atẹ́gùn wà bí kí ẹ sùn síbi nítorí atẹ́gùn.
wọnú pọ́ọ̀tì ní bu ọbẹ̀ mi ẹ tó bá tẹ̀ wá fẹ́ bu ọbẹ̀ ṣé ẹran tó mú fílẹ̀ fún ọkọ mi tẹ́mi fúnra mi ò lè jẹ tó bá yá ń sìn wọn léèyàn burú tó bá yá wọn léèyàn burú ṣé ẹni yìí respect rẹ báyìí. fẹ́ bá yín sọ̀rọ̀. sí o sí o. ọ̀hún tó ló wà láṣẹ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bí ní gbólóhùn ọ̀rọ̀ kan kí ni mo ṣe fún yín gan-an kí ló máa ń wà lórí yín àbí kí ni tẹ máa ń rò kí ló máa ń wú yín lórí kí ló máa ń yá yín lára tẹ bá dénú lé ìtẹ́kọ̀ máa ṣe anyhow tẹ́kọ̀ máa behave bíi wípé ọkàn ti sọnù nínú agbárí yín tó dẹ̀ ẹ̀kọ̀ máa behave bí ìgbà tí kòkòrò kan ti kó sínú ọpọlọ yín tí wọn ò rí yọ. àyà mi kì í ṣẹlẹ̀. kí ló máa ń wà lórí yín náà kí lè máa rò náà tẹ́ bá kò bọ́ọ̀lù pọ́ọ̀tì mi tẹ́kọ̀ máa bọ́ ẹran tó bá wù yín ẹ kàn bọ́ ọbẹ̀ bó ṣe wù yín ṣakala ẹ ní respect fúnra yín débi tẹ́bẹ́ ní respect fún yàn mo sì ọbẹ̀ ẹ ní rẹ̀tà àti wọnú kòkó ọbẹ̀ mi ló máa kọ́wọ́ bọ ẹran kí ló fà náà. oúnjẹ tó o gbé lẹ̀ fún mi ìgbà tí mo débẹ̀ kò sí ọbẹ̀ tó tó nǹkan lórí rẹ̀ mo sì bọ́ sí ibi tó gbé kòkó ọbẹ̀ sí mo bo bẹ̀ díẹ̀ sí. tí a bá wọnú ilé onílé ibi tó máa fi gbé gẹ̀ẹ́sì ni kó gbé ibi tó máa fi ìyọrí sí ni kó ṣomi sí mo ti bóúnjẹ fún ìjọba tẹ́yìn lọ́rùn dandan kọ́ ni kẹ́ ẹ jẹ́ náà ẹ̀ẹ́dẹ̀ fi sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wọnú kòkó ẹ̀ẹ́dẹ̀ ẹran tí ń mọ̀ láwo ni tẹ́ bá tẹ̀ wá fẹ́ wọnú pọ̀ tẹ́fẹ́ bọ̀ bẹ̀ ṣé bẹ́ẹ̀ dẹ̀ bù wọ́n ba ẹran tẹ̀mí fúnra mi ò jẹ tí mo reserve ẹ̀ fọkọ mi òun lẹ́gbẹ́ lẹ́jẹ́. bó o lè mi ó ṣe mọ̀ pé ẹran kan ní tẹnìkan sọ ọkọ orúkọ sí ẹran ni. èèyàn máa ń mẹ́ran ẹ̀ láwo ni tẹ́ bá ti wọnú ọbẹ̀ ọlọ́bẹ̀ báyìí ẹ mú ẹran yín láwo ẹjọ́ torí ọlọ́run ò ṣẹ́ni ní òní àpọ̀n òbí òde kì í jà bọ́tọ̀ bá ń pẹ́ fẹ́ kọjá àyè yín mi máa tú wèrè lẹ̀ fún yín pé ẹ̀ẹ́gbọ́n tì kí ló ṣe yín náà ẹdínà ẹdínlẹ onílé ẹ̀kọ́ gbẹ́sẹ̀ òṣì ẹgbẹ́sẹ̀ jàtìjàtì ọlọ́run ló mọ bí tẹ́sí ìrìn òṣì lọ ẹdẹ gbẹ́sẹ̀ ẹgbẹ́ sórí jà ẹwọ bí jà ṣe rí ń sìn ó ti fẹ́ bàjẹ́ ṣé bẹ́ẹ̀ gbẹ́ lẹ́dà ni nígbà tí ọpọlọ ṣì ń jẹ́ ti ń tẹ̀yìn rí ọpọlọ lò dáadáa fúnra ẹnu iná lẹ́gbẹ́ sókè lẹ́ sọ pé ní abúlé yín o kò sẹ́ni tó rírú ẹ̀ kódà ọba àlù yín gan kò rírú ilé báyìí. ṣé lórí ipa jẹran lásán yìí a sì gbá bọ́ọ̀lẹ̀ lọ́rọ̀ tó yìí àdàkùnmọ́bìnrin. ẹ wò mí ní láìkí kí n wojú yín o tẹ bá ti ṣerú ẹ ní láìkí ti máa ṣe fún yín o mi lérí fún yín o bọ̀ mo kàn sọ fún yín ni pé ó ti ń gbòdì lára mi o fọdí pàdé ẹ̀fọ́ tíjọ́ bẹ ti ń ṣe kínní ìbọ̀ náà láti lé náà mo rò pé bá dé ìgbà ẹ̀ máa tún change ní same thing lẹ́ ń ṣe fún mi ṣe ẹ̀rọ mọ̀ọ́dọ̀ tó máa ṣe ni ọba yẹn ń sàn ní pé yàn rí yàn èèyàn kan fún o ní túnṣà tẹ̀mí fún yín àrífílẹ̀ wá yìí o. kábọ̀ bẹ̀ tẹ̀lé ká sì jẹ ká gbá wọlé ṣèbí sẹ́ obìnrin ni ká palẹ̀ mọ́ ká fọ bọ́ ká fọ sọ ká sì nǹkan kan ẹ wo ẹ má bínú o ẹ má bínú. Desire. Yes, my dear. Desire. Yes, my dear. Desire. Ẹ̀mí ló mọ̀ pé. Mẹ́ta ni. Wo kọ́nọ́kọ́nọ́ ti fẹ́ nà ọmọ ìka o ìjà ń bọ̀ o Yorùbá rẹ̀ ni ó ń bọ̀ àwọn lọ́n jẹ́ dé nísìnyí gbogbo ara gbogbo ojúlẹ̀ yẹn fi mú tó. Kí ló ṣẹlẹ̀? Ìwà títa nìyẹn. Á dà fún un èmi àtọ̀rẹ́ ẹ̀ ni o. Láṣẹ. Bọ́dà láṣẹ. Kí ló dé? Èyí tí mo jáde tí máa wọnú ilé nọ́mbà 1 nù ó ní ká máa sùn sórí sófà orí sófà gangan ni bọ́dà láṣẹ sùn náà mú ẹsẹ̀ báyìí náà gbé sókè ìyẹn ò kàn mí tíṣà bá bàjẹ́ mi kàn mú ní owó ẹ̀ ló fẹ́ ra wàhálà tí wà tí wọ́n ní ó bàjẹ́ kò bàjẹ́ kò kàn èmi ṣùgbọ́n bá mi sọ fún wọn kàn jọ nítorí ọlọ́ bá mi pè wọ́n níbi tó ti ní làákàyè tó ti ń gbọ́ ipe orí dáìní yẹn kọ́ má bà mí bàjẹ́ mo hate kéèyàn jẹun kó má fà bọ́ ṣùgbọ́n mi ò complain pé wọn ò fà bọ́ tèmi ni pé kọ́ má bà orí dáìní jẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n jẹun sílẹ̀ bí ọmọdé bí gbàgbọ́n máa pé àwọn ọmọ òkókó wọ́n ń ṣeré lórí dáìní wọ́n jẹun wọ́n ṣe ráìsì yamayama sílẹ̀ mo tún kó ẹran méjì tó jọjú ni mo fún bọ̀dá láṣẹ náà ní ìbóúnjẹ àbùkù fún wọn kí làbọ̀rọ̀ tún lọ sínú pot mi tún lọ kọwọ́ bọnú ẹ̀ sọ pé ẹran òtó àwọn èyí tí mo reserve fún ẹ lọ́gbẹ̀ yẹn òun ló fi di pé mo bọ ẹyin sí orí oúnjẹ fún ẹ ó dẹ̀ ń complain èmi kọ́ ọ̀rẹ́ ẹ ni. Má bínú ṣé tí wọ́n máa jẹ ọ̀nà ni màá ṣíbẹ̀ and then ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan ó ní láṣẹ sùn sórí iṣẹ́ ó kásẹ̀ sórí iṣẹ́ pé tíṣẹ́ àbá ti bàjẹ́ kò sí ìtọ́kùn ẹ̀ ó bàjẹ́ fún ọ̀nà tí ẹni ni máa máa forí kù má gbàgbé pé obìnrin ló nílé o ẹ̀yin lẹ́nílé torí tèmi bá ti jáde lọ láàárọ̀ tí mo wọlé lálẹ́ ṣé mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lé ni so máa sọ̀rọ̀ statement yẹn mọ́ next time ṣó ti wọ́. ẹ bá mi wá bẹ̀ wọ́n kọ́njọ kan má balẹ̀ jẹ́ mọ́ mi lọ́wọ́. mo ti wọ́ máa sọ fún
ó yẹ kí wọ́n náà lè mọ̀ pé ibi tí làṣẹ ti ń bọ̀ lifestyle ibẹ̀ ó sì máa wà lára. láti ìgbà wo sí ìgbà wo ṣé kò yẹ kán ti mọ̀ ni téèyàn bá dé Rome àbíyé bí àwọn ará Rome ṣé kò yẹ káwọn náà ti mọ̀ ni kò náìsì náà wọ́n ní tẹ́dí yẹn bá ń wọ ìlú kan báyìí akásẹ̀ ẹ̀yọ̀ kan sókè a ò kó bóyá ibi tán wà yìí o wọn ń lo ẹsẹ̀ méjì bọ́ tí ewé bá ti ń pẹ́ lára ọṣẹ díẹ̀ tóun náà ti ń lọ́jọ́ méjì mẹ́ta òun náà ó dà ń pé ẹsẹ̀ méjì ló ń lò bí akálẹ̀ ó yẹ káwọn náà ti mọ bá ṣe ń ṣe inú ilé wọn ṣàjòjì bí. ó sì máa mú lára náà ni situation bí tó ti ń bọ̀ lòun sì fi ń rò pé kò tí ì yé pé kò ló wà. ṣé kìí ṣe àwọn girlfriend yín abúlé ló rán wọn sí ni. no. Ọ̀gbẹ́ mi ṣe wà yìí lápá ọmọ wa lọ́wọ́. Girlfriend abúlé báwo ṣé ti ó náà ni màá ṣe bẹ̀ má bínú màá bá láṣẹ sọ̀rọ̀ ṣe ti wà. Ìwọ relax ẹ̀ jẹ́ kí n lọ bá kí ni àti ẹjọ́ ní ọ̀rọ̀ kékeré ṣe ti wọlé ọ̀sùn mi bẹ̀rẹ̀ sí náà. Má pẹ́ o, má ti wà lẹ́nu. Bàtà ti báyà. Láṣẹ bọ́ọ̀ ni ó ọ̀kẹ́. wọ́n náwó níbi ìnáwó ìlú. Ok, ẹ̀rọ owó ló ń jí sí. Lórí tí wọ́n ti sùn. ó mọ̀ pé iṣẹ́ tiẹ̀ ọ̀ tún jí lówùúrọ̀ kùtùkùtù ọbẹ̀ sọ́nà. òtútọ́ ló sọ jàre mú edé ń sìn kọ́ rẹ̀ mí ní jàre kọ́ mọ tuntun wá ń gbọ́ nínú ilé tí àyè ń bá mi sọ kù tiẹ̀ yé mi ó ti understand bọ́ kí ló ṣe wà tiẹ̀. kò sí nǹkan kò sí nǹkan kan. Láṣẹ mo mọ̀ ẹ́ lánàá kó tó dé ni mo tó bá ṣe wà tiẹ̀ ni kò jẹ́ kí n tóró ti rojọ́ fún mi. so ní nǹkan kan ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ kékeré nù yóò já gbàgbé rẹ̀ kò sí nǹkan kan mọ́ tilẹ̀ ń tọ́lọ́ kò sí nǹkan kan. Láṣẹ mo trust ẹ n tó bá wà díẹ̀ ni kò jẹ́ kí n bọ̀. Ó dà tó jẹ́ pé ẹnu aya rẹ̀ gangan lọ ti gbọ́rọ̀ yìí. Ìyàwó rẹ̀ sọ̀rọ̀ sí mi ọwọ́ mi gidi ẹsẹ̀ mi sì wọlé tuurutu n ò gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí rí láyé mi oríkì tí ó ti kì mí léni ó ti pọ̀ jù. ó bú mi débi ó tún bú ọba àlùwà àwọn forí adéwọlé o níbi tí ó yẹ̀yẹ́ mi dé ó ṣàkíyèsí pé láti gbà tó ti dé ilẹ̀ lẹ́nu ìjókòó sí ó ní mo lábẹ́ǹdì lábẹ́ǹdì mi ó sì bá ga jẹ. tó rẹ̀ rá ní oníwọ̀n lábẹ́ǹdì. wo jẹ́ àgbà fọlọ́hún irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọmọdé ni ìjà filẹ̀ mi kàn wò pé kò yẹ kó sọ̀rọ̀ sí mi báwọn. no mi ní bá a tẹ̀kẹ́ yìí sí pẹ̀lú ohun tó ra ṣe. tèmi mọ̀ sáà ni pé má bínú sí obìnrin ni ẹ mọ̀ pé ẹbẹ́ yẹn alákọ̀wé sí máa ń ṣe nǹkan tí ó yàtọ̀ àwa ará abúlé tiwa náà sì yàtọ̀ ṣùgbọ́n aya rẹ̀ ò mọ̀ pé gùn lé ni mi ń ṣe ni àgbá lójú ààfin lé ni mi ń ṣe ni àtìláyà kò mọ irú ti ipò mi ni kò mọ̀ pé bàbá ọkọ rẹ̀ lèmi ni. wo gbàgbé ọ̀rọ̀ ìyàwó mi bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn ṣó ti yẹ ṣáà mọ̀ pé ohun tó ṣe fún èmi ni mo ṣe as your best friend. ẹran bàbá ló fi sùn bàbá jẹ tábà torí epo jẹsùn àṣà torí sùn jẹ kò sí mi ò bínú. ṣé o sì láì gbélé tó owó yìí náà. láàrin ìgbà mi ìgbà yà ń kó ibi ìnáwó àwọn òwèlé lè nà. wọn kí ni kúkú dà sí. ṣé lọ́nà yàrá nínú ilé ẹ̀kọ́ pélíìsì bọ́ yóò fẹ́ mọ̀ pé àlá ti wà ń bẹ̀. All right.
definitely nísìnyí ló ṣe yé mi ipe tó lúwa làṣẹ fẹ́ kọwọ́ bọ̀ mí lẹ́nu ni mo dẹ̀ máa rẹ jẹ ní máa gé jẹ játijàti yamayama ni ẹni tó bá ní kí là á ṣe ohun kankan lèèyàn máa ń ṣe hàn ohun tí mo lè ṣe nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó inú ilé yìí máa fi hàn ilé mi tó lúwa làṣẹ. Ẹ dáa kó tí mọ̀ ó sọ mí dọ̀mọ̀ mi ní kí n máa fọ aṣọ náà dà tó dàbí sọ́fin nù bí bá bẹ́ẹ̀ tó máa bá mi sọ léèlé bá mi ṣòro ogun nínú ilé mi èèyàn kéré jù di nǹkan ẹ̀ kí ló dé tó kó wá balẹ̀ jẹ́ òṣì nígbà lè nù ibi tí máa ti gbà dá sẹ̀ríà fún ẹwà ó ń pápó tó jo àtijọ́ náà wọ́n kọ́ aṣọ sí lọ́rùn náà ni aṣọ tí ò ṣàìsẹ̀ gbogbo ẹ̀ ló gán tán ó bí ọmọ àti rógò lọ́wọ́ ẹ̀ ti gán gbogbo ẹ̀ láwọn àmì ilé ló ń pè láṣọ. Kaṣu mo ti fọ̀ tán mo ti sáré ti bẹ mo ti lọ pàápàá orí náà lílọ náà. ẹ kú lé o ìyá wa ti dáadáa lábàáyé. ìyàwó ẹ kú àtàárọ̀ dákun àwọn aṣọ tó bá ń fọ mo dé ibi tá a máa ń kó aṣọ sí mo bá ń bẹ mo sì wórí okùn ta kò sáṣọ òun bẹ ibo ló kó aṣọ sí kí n kó nǹkan mi wọlé ọ̀rọ̀ àwọn aṣọ tí mo kó síbi ẹnu ọ̀nà ibi tá a máa ń da aṣọ sí ńgbà kan. ṣé lè sí. kí ni kàtìkàtì tó ń sọ yìí tó o bá mọ̀ pọ̀ lè fọṣọ bá ń káṣọ mi kí n kó nǹkan mi. lẹ́nu ọ̀nà yàrá mi àbí àbáwọlé yàrá mi àkísà ló ń pè é. àkísà bíi bo aṣọ mi làkísà láṣọ tí mo kó síbi àbáwọlé bíbá ẹ pé tó bá dé o ọ̀rì ọba ń kó ọ ṣe bọ́ sí mọ́ ń ṣe. mi ò lọ́wọ́ tó fi ń fọ àkísà ni. aṣọ wa dà báyìí. aṣọ tèmi arábìnrin kí ni mo ń ṣe ọ lọ kí ni mo ń ṣe ọ kí lọ gbé mi gan kí lọ jábọ gan tọwọ gùn mí gàlégàlé kí ni ń ṣe ọ ọsọ mi dorogún nulẹ kí lọ dé wọn á gbọ́ o ìsọgìsọgì rẹ kó sọgì gùn kó bàbá gùn di aládé. yé ẹ pọ̀fọ̀. kí náà yànnà yẹn rẹ kó sọ yànnà kó má bàa nẹni ọba ọ̀kẹ́ o yànnà kó má bàa nẹni ọba tó yànnà kó má nẹni ọba. àṣẹ kí ló dé náà. ṣé ni mo ká sọ ọ́ lẹ́bi tá a máa ń ká sọ sí bóyá yóò ti fọ o mo sì béèrè aṣọ lọ́wọ́ rẹ̀ lọ́ba lóun ti dáná sun pákísà làwọn aṣọ mi. ń gbọ́ tó rẹra ó dáná sun aṣọ làṣẹ. Kẹ́sìrì ọ̀rẹ́ ẹ̀ rojọ́ fún ẹ ibi ìwà mọ̀ ṣe mọ́. àmọ́ kó yẹ yìí o èèyàn kì í kéré nídìí ẹrù ẹ o ẹ jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ fàdé mi dé mi lórí o ẹ fọwọ́ mi wọ mi o mi ò níyàá mi ní bàbá ẹ má fẹjọ́ mi sùn kẹ́ ẹ má fẹjọ́ mi sèké o. ẹ jẹ́ mi mú lóko mi ẹ jẹ́ mi mú lóko mi láti sáà ni láti sáà ni. Torera kí ló dé náà kí ni bọ́bọ́ ìṣe fún ẹ tó ń fìtìnà ti ẹnu lé kí ló ṣe fún ẹ tó bá ti kó nǹkan síbẹ̀ kò mọ́ kó tó bá gbélé ìsinmi kò mọ̀ gbé mọ́ why now ó kó aṣọ sílẹ̀ ó dẹ̀ dédé lọ kó aṣọ yẹn ó lọ dáná sun kó dáa. bọ́ọ̀nù jẹ́ kí n bí ẹlẹ́rìí gbọ́dọ̀ nǹkan ṣe ọmọ ọ̀dọ́ bọ̀dá láṣẹ ni mo jẹ́
ìwọ náà gbọ́rọ̀ tó sọ báwo ni làṣẹ ṣe máa sọ ẹ̀dọ̀ ọmọ ọ̀dọ́ ìwọ̀n bá aṣọ mélòó ló ní tó jẹ́ pé ó máa kó sílẹ̀ tó máa ní òun lè kó aṣọ yẹn kó fún kódà tó bá lè fọ wàá bá kó ẹrù ẹ̀ síbi tó wà ní kó ṣe pé ó máa kó gbogbo ẹ̀ ó máa dáná sun. ṣé ó yẹ káwọn náà ọ respect mi lọ́kàṣọ́ lẹ́fẹ̀ẹ́ fún mi ni ó dé owó tẹ̀mí mọ́ tiẹ̀ ó máa jẹ́ mú sílẹ̀ ṣé èmi ṣé ọmọ ọ̀dọ́ wà nulẹ̀ ni bó ṣe tó ń dálẹ̀ fún mi láìjọ ọmọ gbogbo. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí kó ṣe pé mò ń blame ẹ fún un náà mi ò blame ẹ fún owó ẹnì ọ̀dọ̀ wa ló ń gbé ibi tó ti wá yẹn kí ló fẹ́ káwọn èèyàn máa sọ ládùúgbò àbáwọn tàjọjọ́ rẹ̀ wọ́n máa sọ pé yẹn torí bó ti wà lọ́dọ̀ wọn náà ṣe ń ní lára wọ́n fìtì náà tiẹ̀ kó dáa ohun tí mò ń sọ gangan nìyẹn. áńgẹ́lì máa wá sí mi láàrin ọ̀tá ló lọ máa ṣọ́ra orí tó ń kọ́ fún mi lọ́wọ́lọ́wọ́ ni ọ̀tá lẹ́yìn méjèèjì máa mi ṣe kí ló wà nínú pé kí wọ́n sọ fún mi ókè o ìyá yìí o mo láṣọ tí mo fẹ́ bá mi fọ o màá gbà mo ṣe ń gbaṣọ ọrú ẹ̀ ni ọmọ àlọ́ kó sẹ́nu ọ̀nà yàrá mi ó ti o ẹ má fi nù mí mo mọ́ jẹ o. jọ nítorí Ọlọ́run ọmọ mi kò fẹ́ káwọn èèyàn sọ wá lẹ́nu please kò bá mi bẹ́ẹ̀ láṣẹ kò ní kó má bínú ṣó ti gbọ́ tó bá ti ṣe yẹn everything máa wà okay please. ṣé o gbọ́dọ̀ ṣe é ṣe lọ́dà tẹ́mi ṣe kò sí ìtọ́jà náà. bẹ́ẹ̀ni mi ni ó dáa ṣáà lọ bẹ̀ ṣó ti yẹ ìwọ bẹ̀ ní kó má bínú ṣó ti gbọ́ máa yẹ. Desire. Láṣẹ. Desire. Láṣẹ. Desire. Láṣẹ. Èmi nígbàgbọ́ pé kò sí ẹ̀dá tọ́lọ́run ò lè ṣe fún un. Bẹ́ẹ̀ni. Kò wá dá kẹ́dà máa fojú kéré ẹ̀dá ẹgbẹ́ ẹ̀. Bí mo ṣe wà yìí, ìyàwó ẹ̀ ń fojú kéré mi. Ìyàwó mi fojú kéré. Fojú kéré wọ. Láṣẹ. Fọ́ nìkan ìwọ náà dẹ̀ mọ̀rọ̀ àwọn obìnrin ó mọ bọ́n ṣe máa ń ronú náà lòdì ní problem tèmi rí bẹ́ẹ̀ ni pé ó mọ̀ káníwọ náà ó máa ń jáde láàárọ̀ kó wọlé lálẹ́ bébí náà ṣe máa ń ṣe kò ní sí gbọ́n mi sí omi ò tó yìí. Ìwọ ló fà á ṣé mi mo fà á ni látìgbà tí mo ti dé ká máa sùn kiri yẹn gan kò ń ṣe tó bá èmi gan lára mu kó bá mi wá nǹkan kan tèmi náà máa fi pawọ́dà dákun bá ń ṣe. that is the problem tí mo ní gangan pẹ̀lú ẹ̀ ni ògbà tá a wà nílùú òkè primary 6 ò parí ẹ̀ drop out ló níbẹ̀ débi tó jẹ́ pé o máa ní school start lọ́wọ́. ẹjọ́ mi kọ ìwọ náà mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn òbí mi ń gbà yẹn. mo mọ àwọn tèmi náà wọn ò rówó rán mi èmi náà tiraka ni ó ní mo ṣe parí o ní school start ibo ni mo wá fẹ́ fi bẹ́ẹ̀ wáṣẹ́ lọ ibi iṣẹ́ gidi wo ni mo fi fẹ́ bẹ́ẹ̀ wá lọ ìwọ náà wo ronsi wo iṣẹ́ tó kọ́ nílùú òkè àgbẹ̀dẹ jọ nítorí Ọlọ́run ibo la ti fẹ́ rágbẹ̀dẹ ní èkúta wa. mo tún kọ́ bọ́n ṣe ń ṣe kankan. kankan oru iṣẹ́ méjèèjì tó sọ kò sí ìtò jọmọ́ kan nu méjèèjì kankan láì ṣèlú òkè ṣé wọ́n ń fi irú kankan bẹ́ẹ̀ yẹn wẹ̀ ní èkó mi wa àwọn rọ́bà sponge yẹn làwọn èèyàn ń lò ń sìn problem tó wà ń bẹ̀ gangan nìyẹn àti ríṣẹ́ kọ́ ni issue ẹ̀ bí ó ṣe pé iṣẹ́ irú wo ló fẹ́ ṣe àmọ́ ohun tèmi tún wá ń rò irú bẹ́ẹ̀ mi ṣe lọ síbi iṣẹ́ láàárọ̀ tí mò ń wọlé lálẹ́ èmi àti ẹ̀ àjọ máa lọ àjọ jáde láàárọ̀ àjọ wọlé lálẹ́ èmi lè máa drive lọ́ngbà mi kó rẹ̀ mí kí n ní kí wọ́n bọ́ síbẹ̀ àtijọ́ ń ṣiṣẹ́ lù náà nìyẹn ní company kan náà ohun tí màá wá fi ṣe bàbá ń bá rí ẹ níbi owó tó ti máa san fún ẹ ó máa times 10 ní owó táwọn driver ń gbà. kí n kàn wọkọ̀ lásán. bẹ́ẹ̀ ni wọkọ̀ kájọ débi iṣẹ́ mi kádẹ́jọ padà o ti get so o máa fi help mi náà ni bẹ́ẹ̀ ni. mo sì wọkọ̀ dànù lábúlé. èyí sí òun ni so that gbogbo orú owó yẹn tí wọn náà ó mọ̀ tó bá ti ń rí tó ti ń save tó ń ṣe gbogbo ẹ̀ can be able to have saving and later wọn náà lè lọ establish ààrẹ síbi kan kò bẹ̀rẹ̀ business. o ṣe ọ̀rẹ́ Ọlọ́run mọ̀ ràn lọ́wọ́ wọ́n wá ṣe nǹkan kan látàlẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí wà. nínú àwọn akọ̀lẹ́ yìí.
kó wá ti dọ́fíìsì náà ní máa wọnú lé lọ́sìn máa lọ máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe ti understand so nígbà tí wọn náà bá fẹ́ lọ lára kò lè ṣeré lọ tí lágbára Ọlọ́run ọkọ̀ ọba àdàbà òní sí ẹlẹ́sìn ọmọ rí ṣe ìgbésẹ̀ rẹ̀ òní gbára yé nú. kí ni wọ́n tún dúró ṣe bẹ́ẹ̀ get out of there lọ ti géètì yẹn. bóyá o fẹ́ tọrọ owó nù. ó gba sálárì owó ló tó wà. kì í tó sálárì bó kì í tó rárá. owó ló tó fẹ́ tọrọ tó bá fẹ́ jẹun kò lè lọ jẹun àbí bóyá nígbà tó wá dẹ̀ fẹ́ lọ kò lè ṣeré lọ. ibi tiẹ̀ ti ń pa mí ìmọ̀ánú ti ń fagi owó tó ọ̀sìn fún mi láàárọ̀ fún mi lọ́wọ́ mi wọ́n wá nǹkan lọ jẹ́ sí àmọ́ ká máa wá ṣeré kiri ìyẹn ò bá mi lára mu èmi náà wà padà kíá kébí náà wá fojú tó ṣẹ́. wá fojú tó ṣẹ́ bẹ̀rẹ̀ kó wá ṣe irú eléyìí díẹ̀díẹ̀ ni màá bẹ́ẹ̀ wá bí tí wọ́n ti máa ṣiṣẹ́ tiẹ̀ ayé ọ̀tọ̀. kò sí wọn rẹ̀ orí kò ṣe ní múra lé nìkan kí wọ́n sì jọ wá lákọ̀. ó ṣe rí nìyẹn. wọ́n gbà lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ ni wọ́n máa gbà. ẹ̀jẹ̀ wá tètè lọ kí wọ́n kàn jẹ gbà kọ́kọ́rọ́. ó fọ́ ni so o máa gbé báyìí lọ jẹun àbí kí ló fẹ́ gbé lọ. ẹ má káwá ibi tá a ti jẹun kiri ká. mi kì í ṣe bẹ́ẹ̀ ní àdúgbò wọn aláwọ̀ yẹn èmi fúnra mi ò aláì wọ́n rẹ̀ mi gbé mọ́tò lọ kò fi lẹ́nìwẹ̀ tó bá fẹ́ lọ tó bá ti jẹun tán kò lè ṣeré lẹ́nìwẹ̀ tó bá wù ẹ́ ṣé ti bọ́. wọ́n ṣáà fojú èèyàn gidi wèé mi náà. Hello, my dear. Okay, báwo ni ṣe? Àmúwá ìwọ ńkọ́? Kò sí problem náà lọ títí kan, but mo fẹ́ jáde nsìn mo á rí pé wọ́n ti gbé mọ́tò jáde, ó dẹ̀ ń pé bọ̀dá Láṣẹ náà gbé jáde. Láṣẹ ò sí láàánú. Ibo náà rí gbà lọ. Ìwọ gbé káàbù lọ kó gbé ẹ lọ gókò ibi tó fẹ́ lọ náà. Èmi ò lè gbé káàbù, ó mọ̀ pé mi láìkì máa gbé káàbù. Wàá dúró dé nìyẹn tó bá ti padà dé láti ibi tó lọ màá ní kó wá gbé tí ò bá léèdì jù fún mi bọ̀ tó bá léèdì jù try kó gbé káàbù náà. Ó yá bá mi pè wọ́n sọ fún wọn pé kọ́ máa pẹ́ dé pé mò ń dúró dé wọn. Aya mi, ṣé ò bínú? Bó wa ni wọ́n ní o fẹ́ jáde? Ó yẹ kẹ́ ẹ ro ti èmi mọ́ ti yín kẹ̀. Kí ló dé? Mo kàn dúró sínú ọ̀run látàárọ̀ ẹ̀dẹ̀ ń dìlé. Désiré ṣe pè mí láìpẹ́ ni pé kí n máa bọ̀ nílé wá gbé ọ jáde. Mo ṣe ń sáré bọ̀. Ẹ wò ó yẹ kẹ́ ẹ máa rántí pé kinní yóò bọ́ fẹ́ dènà. Téèyàn bá ti ń gba owó lórí ẹ̀, èèyàn máa ń ṣe é pẹ̀lú gbogbo agbára ẹ̀. Ó yẹ kó ọmọ bọ́ ṣe ń wọkọ̀ lẹ́kọ̀ọ́ yìí mo kọ́kọ́ ti jáde tẹ́lẹ̀ àmọ́ báwọn onídàáfó ṣe ń wà lọ́tún náà wà lósì wọ́n fẹ́ máa fi ara ọ̀dà wèrè wọn ha ọ̀dà mọ́tò ilé mo wò pé ìyẹn ò lè ṣẹlẹ̀ mo wá rọra rìn gẹ̀lẹ́ńkẹ́lì ni mo ṣe ń bọ̀ àyìn sí. Mo fẹ́ jáde ni n tí mo dẹ̀ ń lọ fún ó wà important bí emergency gan ni pàápàá. Ó yá gbólú lọ. Ẹ bọ́ sẹ́nu steering kẹ́ wà mọ́tò. Ó ti yá. Máa gbádùn orin ọmọ mi. Ẹ wo kòtò kó ẹ̀jẹ̀ kó sí. Ẹ̀jẹ̀ kó sí kòtò yẹn ṣe é ríran ni. Mi ò rí kòtò yẹn ò fẹ́ jù. Èmi sọ fún yín èmi tún pàkíyèsí sí pé ẹ wo kòtò yẹn má kó sí àgbàtẹ́ràlù. Sáfara rẹ balẹ̀ ọ̀ tí ìmọ̀wọ́ ọkọ̀ mi ní wíwà níbọ̀ mọ́ gbogbo etí òǹkáyà rẹ sókè ṣéwu. Bẹ́ẹ̀ náà nílẹ̀ kan yẹn mo sọ fún yín mo kìlọ̀ ẹ̀ fún yín àgbàtẹ́ ó kù díẹ̀ kẹ̀dẹ̀ ọlọ́kadà yẹn nù lórí ọ̀kadà. Sọmọ fáwọn ọlọ́kadà ń gan ìwàkuwà wọn pọ̀
ọ̀rí bẹ́yìn ṣe jánà mọ́ ọkọ̀ lẹ́nu tí ì bá ṣe pé mo mọkọ̀ wà mo tẹ bírèkì lójijì. má bínú bá ń fara dà bẹ́ẹ̀ mi sì mọ̀ wá mo ti ń wá yìí. kí ló tẹ̀ trafficate indicate pé ẹ fẹ́ wọ apá ọ̀tún. aya mi ọkùnrin ti tán náà epo adaka wa ilé epo kan wọ̀ ká lè ra epo. ẹ jọ bẹ́ẹ̀ tó lù aláṣẹ ṣé mo lè bi yín léèrè ọ̀rọ̀ kan ṣáà níbí nu. kí ni. ẹ ṣe máa ń wùwà ń gbà mí bí ẹni tí ò ní làákàyè. ẹ máa ń wà bí òpó òun ayérada bí ẹni tí ò ní làákàyè. kí ló dé. kílẹ̀ ń wò tẹ́pọ̀ fi ń tọ́mọ yín nídìí tẹ́lẹ̀ mọ̀ pé mọ́tò yìí epo gbọ́dọ̀ tán mọ́nú ẹ̀. ìjọ tọkọ mi ti ń wa mọ́tò yìí epo tọ́nu mọ́tò yìí rí kò ṣẹlẹ̀ rí. ṣẹ́yìn kí n wo ojú géèjì ni ẹ̀ ń wo bí epo kẹ́ wo pé òkè o epo ti fẹ́ tọ́nu kiri ó yẹ ká tọ̀pù ẹ̀ o ẹ̀ ń ṣe yẹn ni. bọ́nẹ̀dì àgbà. kí la bá débi gbogbo ilé ìtọ́ ọmọ sọ̀rọ̀ sí mi báyìí ọmọ sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà lórí kíni. ẹ ṣé n tí mo ń sọ ń sìn ó ti tọ́ kẹ́yìn páàkì kẹ́lẹ́ lọ́mọ. ṣé wàá rò bẹ́ẹ̀ pé mi mọ mọ́tò wà ni. ẹ bọ́lẹ̀ tẹ́ mọ́ máa bọ́lẹ̀ nígbà yẹn bóyá mi ní wà. kí n bọ́lẹ̀. ẹ fẹ́ bọ́lẹ̀. ọlọ́run fàbùkù mọ́ níwọ̀n. ó lọ sí gan náà dẹ̀ ń pọ́n ilé ẹ̀dẹ̀ dúró dẹ́gbẹ́ alákùnrin lẹ́yìn jáde igi fún bọ́lẹ̀. lẹ́kọ̀ọ́ bọ́ yìí ó mọ̀ mí kò mọ̀ mí dáadáa. ẹ wọlé ẹja lọ o ṣé ẹ lọ́mọ ni. tó bá yẹ ń tó ni ẹ á wá yẹ. bàbá yìí máa ń fi rẹ̀ gbé ṣé mi tí mo sọ yẹn pọ̀ jù ni Òṣùpá kí ló wí jọ. àwọn wo àwọn ló ń bá fà ní bàbá yìí fi mí pè n respect ọkọ mi ìwọ ló rẹ pé mo respect ni mo rán ẹni mo mọ ẹ rí ni àrùn ogún òṣì àmùsùà òpònú ayérada ọdẹ dada ń dídí ó rìnrìn òṣì káàkiri gbogbo àdúgbò kò mọ̀ pé epo ti fẹ́ tọ́nu mọ́tò. torí ra kí ló dé torí Ọlọ́run kí ni bàbá yìí ṣe fún ẹ náà kí ló ṣe fún ẹ for God's sake tó bá ti lọ báyìí kò mọ́ lọ tó bá ṣe báyìí kò mọ́ ṣe kí ló dé ṣé òun náà ṣe èèyàn ni kí ló mọ yẹn ṣe ó yá sọ fún mi kí ló ṣe fún ẹ ó ní kéèyàn gbé e jáde ó ti gbé ẹ lọ nìyẹn kí wàá ní èpo tán ẹ̀hẹ́n. ṣé kò sówó lọ́wọ́ tí wọ́n tán lè fi rè po àbí tán bá gbé mi jáde ó pọ̀ jù ní iṣẹ́ kí náà ṣe tán lè gbé mi tán lè drive. ṣé òun náwó lọ́wọ́ tó fẹ́ fi repo sí mọ́tò ni ṣé mi àti ẹ̀tọ́ wa kọ́ nìyẹn láti repo. kí ló dé tó máa ń kọra kí ló dé tó ń kọra kí mi tí ì sọ epo tó mọ̀ ọ́n di àwọn kọ́ ló ń gbé mọ́tò ní káàkiri tí epo fi ń tán ni ṣé mi mu epo ni. gbọ́dọ̀ ní ibùdó ẹnu ṣé bó ṣe ń sọ̀rọ̀ ló sọ yẹn kó dáadáa oníyòwò ṣé òun jọ kàdìgbò ṣé kàdìgbò ni tó fi máa ń mú epo ó mú epo ni àbí wọ́n mú ni epo tá a rà sínú mọ́tò jẹ́ wàá ṣéèkì ẹ̀ ṣé wọ́n ṣéèkì ẹ̀kọ́ tó jáde pé epo yìí o ṣó máa gbé wa lọ àgbé yín bọ̀ ó ṣéèkì ẹ̀ náà wọ́n ń blame ọmọ ọlọ́mọ ṣé òun ló fẹ́ mọ̀ ló jẹ́ mẹkáníìkì kò dá o máa ro gbogbo nǹkan tó ń sọ o ọkọ̀ máa jẹ́ kí ìrìn vibrate láti inú ohun tí ó dá ọ̀dá ni àwọn mo ní olóyè wa lọ látàtàkì lórí pé à ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi àti ìyàwó mi nínú ilé wáì tó rẹra kò dá o bẹ̀rù Ọlọ́run o kò dá o tó rẹra fi lọ́rùn lẹ̀ tó bá fi lọ́rùn lẹ̀ nǹkan tí màá ṣe fún ẹ o máa hate mi gan o máa hate mi ṣó ti gbọ́. ẹ̀tẹ́ tí wàá ń dé báyìí bẹ́ẹ̀ irú mi ò tẹ́rí o irú lòun ò tẹ́rí àfìgbà tóun dé sí ẹ̀ tó léwo rẹ̀ bíi ẹ̀gbọ́n yìí èmi ní Désiré pariwo mọ́tò yìí ìyẹn máa
advice rẹ̀ ni ṣé bó ṣe pariwo wọ́n mi sí tó yẹ pé mo lọ sọ̀rọ̀ tó bá vibrate tó fún mi nígbàdùn àwa ti bẹ̀ máa dùn mí ìgbà tí bóyá làṣẹ mú inú ilé yìí ó dẹ̀ dàrú pò ṣiṣẹ́ fún. Láṣẹ ló dènà wo fi ọ̀rọ̀ tó rẹra pété ẹ̀rín fi ṣoṣù kó fi para ṣó ti ẹni tí tó bá ṣe fún ẹ fi mọ̀ pé èmi ni mo ṣe fún ẹ. Kí ni mo ṣe fún bí mo ṣe wá ẹ ó ti ń fi àparí iṣu wọn mi tó bá dẹ̀ ti ń fi àparí iṣu wọn lọ owó ilé ti tó lọ ni ajẹmí ṣì wà lọ́wọ́ mi o obìnrin mi ṣì wà lọ́wọ́ mi ọkọ mi ò dánú débi tó mi máa wọnú ẹ tí mi ò ní fi débùté tí bá débùté ni màá sinmi kọ́ kúkú jẹ́ kí n bọ́ sórí omi kí n bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Láṣẹ má ronú bó ṣe ronú kò síbi tó ń lọ ṣó ti yẹ tó rẹra tó wọ yẹn òun kọ́ ló fẹ́ mi bíi ọkọ èmi ni mo fẹ́ tó rẹra gẹ́gẹ́ bí ìyàwó òun kọ́ ló sanwó orí mi mo lọ sílé wọn lọ sanwó orí ẹ̀ kò ní àṣẹ kankan láti pa fún mi pé nǹkan báyìí ni kì í ṣe ohun tó bá ti wù mí òun ni màá ṣe ṣó ti yẹ ìwọ má ro tiẹ̀ má ronú lọ gbọdọ̀ rárá. Ẹ mọ̀ rẹ ni mo kò gbìyànjú tó sọ sí bóyá kó bá mi gbé bóyá kó gbé ní pé kí ni mo ṣe fún o kúkú mọ̀ mí lánàá kó tó dé nínú ṣé mo fẹ́ wà dálé yín lórí mi ò gbàdúrà kí n dálé yín lórí tí wàá mi síbí báyìí wà dùn mọ́ kó jẹ́ kí n máa lọ. àtẹnímẹ́ni kò tátà ní màánú ẹ̀mí àti ẹ̀ mo mọ̀ ẹ́ mo mọ nǹkan tó lè ṣe yàtọ̀ sí nǹkan tó lè ṣe kó lè máa bá wò tó rẹra tó ń wò yẹn náà kò ń ṣọmọ ní jàgídíjàgan ìgbà tí irú ìwà pálapàla ẹ wá dé sí ni kò yé mi àmọ́ ohun tó bá wá rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ máa bí ó yẹ kó máa gbóhùn mi lẹ́ẹ̀kan mo kí fún gan-an lé nìyà mo kí fún seriously pé why báwo ni mo máa bóre mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ ìyá mi ní nǹkan ṣé bó ṣe máa ṣe náà ni mo kí fún gan ọ̀rẹ́ mi máa fẹ́ kó ṣe rọ̀ ṣùtì ẹ má lo ọ̀rọ̀ ti ara o jẹ́ ká lọ hanga ò sí ká ṣeré lọ ta kákọ̀ lọ hanga ò sí bí wọn ká ṣe fàájì kó lè gbé gbogbo rádaràdà ikú lára. mo ti gbọ́ mi ò bí náà máa join ẹ̀ ṣe mo fi wá bẹ̀rẹ̀ mo bẹ̀rù yìí ṣá. fi mí sílẹ̀ jẹ́ ń lọ fún yín ilé àjọ tó wà tọ̀rẹ́ ẹ̀ gbé ṣé mo máa disturb yín. mo gbọ́ kàn sí ni mo rí tó kó ẹrù kẹ. ẹ̀mí àyà mi dákun máa ṣe báyìí fọlọ́nbẹ sọrí gbogbo tó ṣẹlẹ̀ yìí ogún irú rúru káwa èṣù ni èṣù tó sì ń wò yìí ó lágbára ni kò ní gbà ní ọmọ bẹ́ẹ̀ ni mo forí ìyá rẹ̀ bẹ́ẹ̀ mo forí àwọn mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀. ẹ má porí ìyá mi sí nǹkan tó máa lẹ ẹ má rẹ̀ porí àwọn òbí mi sí tó máa lẹ kò sí tó kàn wọ́n bẹ́ẹ̀ kí ni mi ṣe fún yín gan-an kí ni mo ṣe fẹ́ mi méjèèjì ẹ lè wá sọ mí sàárín tí má sọ̀rọ̀ lọ́dọ̀ ilé mi mọ́ sọ má sọ̀rọ̀ lọ́dọ̀ kejì mi mọ́ sọ ẹ jẹ́ má lọ nǹkan kan ní òye yín o má dẹ̀ fi yé yín ṣe rí ilé tèmi ti jáde ilé wa tí mo ti kúrò kí n tó wá fẹ́ ọkọ mi ì fi kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ lẹ̀. ọ̀rọ̀ rẹ̀ yé mi ó sì ń dénú ni sórí gbogbo tó ṣẹlẹ̀ yìí mo ti mẹ́jọ́ mi lẹ́bi má jẹ́ ń pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ mo bẹ̀ ọ́ sórí mo gbà pé mi mo jẹ̀bi mo gbà gbogbo tó sì ṣẹlẹ̀ yìí kò sí kírú rẹ̀ mọ́ ṣẹlẹ̀ àwọn àtẹnumọ́ ń jà wọ́n sì parí rẹ̀ jọ. àmì ìjà dé ṣe ṣọ́ra ẹ̀bọ ọdún yàrá yín kọ́lẹ̀ tí jọ ń bọ̀ yẹn yàrá kan náà kọ́lẹ̀ tí jọ ń bọ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ tó ẹ jẹ́ kémi náà mọ tó ń ṣẹlẹ̀ kémi náà wá bí tán ti nífẹ̀ẹ́ mi lọ bí gbàgbé yóò bá ṣàrò máa ṣà lọ bò mí tán ti ń fẹ́ mi tán fẹ́ mi náà tán fẹ́ bí bùkátà mi tí mi ì sú wọn kéèyàn kan máa abandon mi sínú yàrá a máa wọ yàrá ọ̀rẹ́ ẹ̀ lọ.
tó rẹra mi láì bó ṣe máa ń sọ̀rọ̀ báyìí o ṣáà rí i pé láṣẹ tó nọ̀rọ̀ òun náà ló ti jáde tó ti ń gbé e báwo ló ṣe wá kérò tó mò ń lọ sí. ìwọ gangan ló dálẹ̀ ìwọ gangan ló dálẹ̀ èèyàn mẹ́ta ò lè dúró èjèèjì ìwọ gangan ló dá sílẹ̀. ṣé mi lè bọ́ rẹ̀. dákẹ́ dákẹ́ ẹ̀yìn dákun aya mi kò mọ bó ṣe ń dá sí irú ọ̀rọ̀ báyìí náà ni òun bẹ̀ yóò tán síbẹ̀ gbàgbọ́ akẹ́rù káwá lọ kí lọ́ọ́ lọ sọ́tọ̀ ọba dánwò pé mi mo dalé yín rú lórí ìyá rẹ̀ bí ọjọ́ yóò ti bínú. ẹ má jẹ́ ká pẹ́ ìjọ ẹgbẹ́ omi bẹ́ẹ̀ ẹ fi nǹkan. Màdìá ṣòro mo rí gbogbo wàhálà ẹ lórí mi látijọ́ yìí náà mo wò pé ẹni tó bá ṣe di pẹpẹ gbọ́dọ̀ ti di pẹpẹ ó ní mo ṣe ní kí n ra mọ́tò yìí fún ẹ because ó mọ wàhálà yẹn ti pọ̀ jù làṣẹ gbé mọ́tò jáde lẹ́nu èmi náà fẹ́ gbé jáde lọ́la ìwọ náà fẹ́ lo mọ́tò ṣé tí wọ́n sọ mi fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ mo ṣe ní kí n ra mọ́tò yìí fún ẹ. a jẹ́ pé ẹ ti gbàṣẹ lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ti fún yín ní approval kẹ́ tó ra mọ́tò fún mi. lọ́wọ́ ta ni. bọ́dà láṣẹ náà ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣẹ́nu lè. Màdìá kí ló ń ṣe tó ṣe máa ń ronú báyìí. Kò dáa náà báwo ló ṣe máa ní tí bá gbàṣẹ lọ́wọ́ láṣẹ mi lè ra mọ́tò fún un. mo ní feeling pé ẹ ti kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn wọ́n ṣẹ̀ wá fún yín ní ààyè ìpè òkè mọ́tò ti tọ́ sí mi lẹ́sẹ̀ ṣe ra mọ́tò fún mi because all this white tí àtijọ́ ń gbé ó ṣe ra mọ́tò fún mi. obìnrin tí wo bó ṣe ronú bẹ́ẹ̀ ó ga ọ má bínú mọ́tò ẹ̀ ṣáà lélẹ̀. Anyway sorry one last thing ṣé o lè jẹ́ kí bọ̀dà làṣẹ máa drive mi sì sẹ́ pé wọ́n kàn ń gba sálárì ni wọ́n lè drive ara ẹ kò sí nǹkan tó bad níbẹ̀ ọmọ pọ́bìnrin lèmi then alẹ́ tí n bá ń bọ̀ mi ì láì kí mọ́tò máa tanná sí mi lójú ó mọ̀ pé mo ní phobia fún driving mo lè kọ́kọ́ dédé park láàrin títí pé mi ò fẹ́ kí mọ́tò tó ń bọ̀ wájú kó kọlù mi. wáyé tó ṣe lo driver mi. mi fẹ́ any other person bọ̀dá làṣẹ lọ́ọ́ drive mi ọkọ̀ lè máa jẹun kọ́kọ́ máa sùn kọ́ máa jí kọ́ dẹ̀ máa gbowó oṣù láì ṣe anything tangible wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tán ṣe ọmọ òjò kékeré kọ́ máa drive me please. mo ti bọ́ tẹ̀. Màdìá ó dẹ̀ wọnú ilé inú rúùmù láṣẹ ń sìn mi ò rí bẹ́ẹ̀ ibo ló lọ. ṣé bí ìwà àti ẹlẹ́jọ́ jáde látàárọ̀ ṣé ìjọ padà sílé ni. tòótọ́ ni ìgbà yẹn náà mo ti rí wọn gbẹ̀yìn dó àjọ jáde ní usual misunderstanding tamani kò tó nǹkan náà àtìgbà yẹn lèmi ṣàtìrí wọn kàn wọnú ilé ọdẹ rìn ká. so látìgbà yẹn ló ti rí àbí á ti tó time wọ́n sìn. kò pẹ́ púpọ̀ rà tọ̀tọ̀ rẹ̀. the time tá a wà yìí níbo ni làṣẹ mọ̀ tó fẹ́ lọ. ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bọ̀dá làṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kókó ṣé kò wá mú kò ní mọ̀nà nìyẹn tó wá láti òdìdí ìlú ẹ̀ ṣé kò ègbórè wà rẹ̀ wọ́n máa ń wọ̀ náà wà right. kí wọ́n wá lọ bí tá a ti máa ń ṣe fàájì. bí tá a ti ṣe fàájì ṣé àgbà gbé ìdílé àti kọjá lẹ́sẹ̀ máa lọ bẹ̀ yẹn wọ́n mọ̀kùnrin yóò máa nífẹ̀ẹ́ rẹ̀. gbé mọ́tò lórí náà. má lọ jàre má kó bá mi gbé mọ́tò láago 2 láàbọ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n náà mọ̀ pé làṣẹ tá à ń sọ̀rọ̀ afúnṣọ́ ni ṣé mi ní rí màá wá jókòó bẹ́ẹ̀ ni kò possible náà ló ń jẹ́ kí kán fún yàn lórúkọ burúkú. àìmọye àwọn ọmọ tí wọn ò tó bọ̀dá yìí lọ́wọ́ tán tó lẹ́sẹ̀ tí wọn ò lẹ́bi tí wọn ò lára tán níyè kan tán léèyàn kan nílùú Èkó ìtàn dẹ̀ ń survive. ó ti di àgbàlagbà gọlọtọ yìí tó bá pé irú ìrìn tán rìn làbúdé ní ṣe obìnrin mẹ́jọ ò ti ní bímọ fún wọn.
sọ́nà onítúwọ̀n níyà tó ń ní bàbá òun níyà ó lè má ní bàbá. mi ti gbọ́ kí n máa wá gbẹ́ni tó ń wá kókó. olùsọ bẹ́ẹ̀ wọ́n tún ṣọ́ nìyà. Ilẹ̀. Ilẹ̀. Ẹjọ́ sá. Ọmọ ìdájọ́ bọ̀. Ẹ dákun ilé wa. Ibo lẹ́yìn. Ẹ lọ jalè tán. Ọ̀nà wa di gbọ́mọ yín lọ́wọ́. Ọ̀pálá bẹ́ẹ̀ ti ṣẹ́gi. Kò sí tó lè gbàǹgbà lẹ́nu. Mo lọ ti rẹ́rù. Èmi mo lẹ́rù ẹ dákun. Báàgì mi ni àwọn aṣọ mi ló wà nù. Báàgì ẹ̀ ni. Bàbá báàgì ẹ̀ ni. Àwọn èso lọ́dẹ tẹ́ lè máa parọ́ fún tẹ́wàá máa dìbò fún ọ̀dà bọ̀mí mo ló ń lọ mo ló ti ń bọ̀. Ẹ wo ilé ọ̀rẹ́ mi kan mò ń gbé ìyàwó ọ̀rẹ́ mi sì fàyè ní mi lára mo wá wò pé ìbágbé wa ò rọgbọ mọ́ kémi ó kú máa padà sílùú wa àmọ́ alẹ́ ìmú lè kó mbẹ̀ bí mo ṣe ní kí n máa rìn kiri tílẹ̀ òfin mọ́ kí n máa bá tèmi lọ ẹ dákun ìṣàánú mi. Wọn ò júwe stíríìtì fún ẹ ni. Wọn ò sọ kọ́kọ́. O ti wá ń gbọ́ báyìí o àjọ kiri àkàrà mọ̀júmọ́ bíi ni. Supervisor ó yẹ kẹ́ ẹ ti parí iṣẹ́ ìjọba yìí lọ gbogbo àwọn kinní wíńdò léyìí ni mo ti rà sílẹ̀ mo ti sanwó ẹ ti kó wábì náà ó yẹ kẹ́ ẹ ti rẹ́ kinní yìí náà. ẹ̀yin náà mọ̀ pé àná kì í ṣe ọ̀lẹ bẹ́ẹ̀ tójó tó rọ̀ ń jẹ ta àtàná yẹn ló fà á ló jẹ́ kó dìlé báyìí tí ìbá ṣe pé bí apé òjò yẹn ni ó yẹ kán ti bẹ̀rẹ̀ sí ní rẹ̀ láti àná. má wọrí Mr. Adesire mo aṣọ ẹ̀kú tó máa fi di ọ̀la wọ́n á bẹ̀rẹ̀ ṣe lórí. ṣe rí excuse tẹ fún mi pọ̀ ju ẹ mi wà satisfied pẹ̀lú ẹ rárá honestly ṣó ti àwọn tó gbéṣẹ́ fún mi kí lẹ fẹ́ kí mi sọ fún mi. Mr. James. Ẹ̀kújọ́ mẹ́ta. Àwa nìyẹn. Ẹ̀kújẹ́. Báwo ni o? Ẹ ṣe ti Friday lẹ́nu. Àti wáyé dé sáìtì mẹ́ wọn lè ṣe kúrò mẹ́. Ẹ kò pẹ́ mo kàn lọ fún wọn ní àwọn kan tó nídìí ń bẹ̀ tó wà lọ́wọ́ tó ń bá ṣẹ́ dé wọn á ní ká tó wà wọlé wọn. Mr. Adesire ẹgbẹ́ tó how many weeks tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́? A ti tó bí 3 weeks or 1 month ṣá. Ẹ sọ pé kò jù bẹ́ẹ̀ lọ. No o pẹ̀lú yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Mr. Adesire company ní kẹ́ stop iṣẹ́ right now. Why? Wọ́n ní kẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀ báyìí pé kẹ́ má ṣe mọ́ rárá kẹ́ má bàa jẹ gbèsè. Supervisor ẹ gbọ́ sáìtì tá à ń ṣe níbẹ̀ yẹn ibo lẹ́bàdé yẹn upstairs yẹn. A ti parí ibẹ̀ yẹn ọkọ̀ rẹ̀ fẹ́ẹ̀ ló kù eléyìí náà nǹkan sìn. Ibo lẹ́nu ó kù. Eléyìí náà ti parí kọ́mẹ̀sì ní rẹ̀ ló kù. Wọ́n ní kẹ́ fi bí ìsílẹ̀ ń sìn sìn gbogbo owó tán ti fún yín àbí tó kù tán máa fún yín wọ́n á mọ̀ bá ṣe yanjú ẹ̀ bó nǹkan tá a ṣáà nídìí ni pé kẹ́ kó ń bí. Mr. Adesire a ní láti sọ̀rọ̀ jù rárá wọ́n ní kẹ́ fi iṣẹ́ lẹ̀ báyìí kẹ́ kúrò ń bí. Mr. Man bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀. Supervisor ẹ bá àwọn boys sọ̀rọ̀ ẹ jẹ́ kán bọ́lẹ̀ màá pe company wọn ṣó ti ọ̀ kí n lọ rí wọn direct ń bẹ̀. Ẹ lọ ọ́fíìsà. A ti dé sáìtì abámá yẹn bẹ́ẹ̀ sí. Ó dà kó fẹ́ máa bóyá kẹ́ fún mi láwọn boys bíi mẹ́rin. Gba fóònù. Good afternoon, Mr. Dieko Desire. Good afternoon, manager. Ṣé kò sí ó tọ́jọ́ mẹ́ta ààyè ní ilé ìfowópamọ́ wa? Kò fi bẹ́ẹ̀ sí ó dẹ̀ tú sí. Ṣé mo fèsì àwọn problem kan lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn tó jẹ́ pé ó sú èmi náà ó dẹ̀ kọjá ọgbọ́n orí mi àti òye mi. Gbogbo àwọn kọ́sítọ́mà tá a ṣiṣẹ́ fún tó yẹ kán sanwó wọlé wọn ò sanwó wa wọn jẹ wá lọ ẹ wo problem yẹn ó tiẹ̀ kọjá òye mi náà Ọlọ́run ọba ń gbọ́ ó kọjá òye mi. A fẹ́ kí ẹ mọ̀ pé àsìkò tí ẹ dá fún wa ó ti tó bẹ́ẹ̀ tí ń kọjá lọ ṣùgbọ́n ẹ̀ ní àṣẹ wa. Tó tó ni ó ti pé ó ti kọjá mo mọ̀ bẹ́ẹ̀ èmi náà mọ̀ but màá wá rí yín náà. Well ẹ pẹ̀lẹ́ gbogbo èyí tó ti ń ṣẹlẹ̀. Ẹ ṣe jàre màdá. Ìdẹ́ni káwọn má ti ṣe tí wọ́n rán wa.
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àsìkò tẹ́ dá ó ti kọjá so ni wọ́n fi rán wa wá láti wá sọ fún yín pé 2 weeks péré lẹ́ni láti fi dá owó tẹ́ yá padà and failure to do that ẹ̀yin náà mọ̀ consequences ẹ̀ ṣó ti yẹn ẹ̀yin náà mọ̀ pé ibì kan láti rá àwọn owó tá a kó fún yín tó bá pa àlà ń lò àmọ́ gain profit tó ti máa wọlé so 2 weeks péré yẹn náà ni a ní. sweetheart ẹ ní sùúrù ẹ má má bára jẹ́ kọjá bó ṣe yẹ kò sí nǹkan kan báyìí tó ń bọ̀ lókè tí ilé ò gbà o mo fọlọ́run bá bẹ̀ yín o máa kẹ́rọ èèyàn méjì ẹ wo condition ara yín kẹ́ wo condition tèmi fún ara mi táyì bá ṣe báyìí kí lẹ fẹ́ kí mi ṣe. madam. yes ma. ẹ ṣeun ẹ kúṣẹ́ èmi tẹ̀ ní kí n bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ẹ̀ mọ̀. mo ń bọ́ yín mà. madam ohun yìí yẹn ti ṣàpù jù. bàbá yìí náà kì í ṣe ìmọ̀ dídà ló dà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú ọmọ onífẹ̀ẹ́ gbèsè ìgbà ní kí ẹ jọ ṣùgbọ́n ìlú máa ń jà ń tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ lẹ́jọ́ ẹ bá dẹ̀ jọ ẹ bá mi ṣàánú wọn èyí pé yàgẹ fún wa ní táìmù díẹ̀ sí kódà láàrin oṣù kan sóṣù méjì ìmọ̀ á bí wọ̀ madam ìyẹn ò possible mọ́ because àsìkò tán fún wọn ó ti tó dẹ̀ ti kọjá torí ẹ̀ lè ṣe rí wa níbí. well iṣẹ́ tó ń rán wa là ń ṣe jẹ́ yẹn so 2 weeks ẹ̀yin náà mọ̀ kó tó lè ṣe lẹ́yìn so okay enjoy yourself there madam good day. my dear má ṣe ra yín léṣe sẹ́ mi sọ tẹ̀mí fún yín o fóònù yín lò. hello. báwo ni manager. manager ọ̀rọ̀ kátàkátà yìí lẹ́ ń sọ yẹn bíbí mẹ́wàá nígbà tí táwọn kọ́ ní díẹ̀ rẹ̀ Bàjẹ́ ìdí àrùn. Ṣé ti wọ̀ sí mi? Ìgbàdí mo kọ́ inú mi. Allahu la ilaha illa huwa ayyul qayyum la ta'khudhuhu sunnatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi ma dhal ladzi yasba'u indahu illa bi ismihi ya'lam ma bayna aydihim wa ma khalfahum wa la ya'tuna bi shay'in min ilmihi illa biman sha'a wa wasi'a kursiyyuhu ma samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Innama amruhu sarada sayan ayakun lahu kun fayakun. Fasubhanallahi bihamdihi man la kuntu kulli shay'in wa ilayhi turja'un. Arákùnrin ohun tí Ọlọ́run ọba àlekè ọlá ti fi hàn nípasẹ̀ Al-Qur'an al-Karim ẹni wípé ẹnìkan súnmọ́ yín bíi kásán báyìí tí ó wà pẹ̀lú yín síbẹ̀síbẹ̀ ẹni yẹn ó tún jáde ó kúrò lákàtà yín ó ló fa àìríná àìrílò tàbí àìṣedéédé tí kojú yín lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn Yorùbá sọ wípé eégún àtiró ó wọlé èèyàn àtiró sí bẹ́ẹ̀ ó jáde tani ò ṣàlàmọ́ wípé eégún èèyàn àtiró tó jáde òun náà léegun àtiró tó kọ́ wọlé lákọ̀ọ́kọ́ wọ́n mú bí ẹ ti wà ní ìlà ìlú àti ìdààmú ìpayín kìkì ẹnìkan súnmọ́ yín pẹ́kípẹ́kí pé ká sọ̀rọ̀ olùkórè yìí wọlé ẹni náà sì ṣe bẹ́ẹ̀ lábẹ́ àìnísùúrù tó bá jẹ́ tọ́lọ̀ fi hàn wáyé ó tún kórè náà kó kó jáde. àfà ọ̀rẹ́ mi kan wà tó ń gbé ní ọ̀dọ̀ mi tẹ́lẹ̀ ẹnu bíjọ́ mẹ́ta àkọ́ déédéé mọ bó ṣe rìn ni
a kò déédéé rí mọ́. ṣé wọ́n ti sọ bóyá ọkùnrin lẹni náà ní àbóbìnrin? ẹ má bínú jàre dáàdì, ẹ bá wa wò ṣe bẹ́ẹ̀ lè mọ̀ ohun tó ń jẹ́ ẹ̀hìn tábà dárúkọ wọn fún yín bóyá kẹ́ bá wò Tolúwa láṣẹ lórúkọ bọ̀dá yìí ṣé máa já wọn àwọn nìkan kọ́ ló ń bá ìṣiṣẹ́ náà. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar kabira. Ẹni tẹ́ sọ iná ni. Ẹni yìí ni. Èyí tí a rí tó ṣe kókó yàtọ̀ sí gbogbo tí Ọlọ́run ní ká ti sọ fún yín yìí, arákùnrin tá à ń sọ yìí ó ṣe kókó nínú ìgbésí ayé yín torí pé ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ fún wa pé inna sa'yakum la shatta, gbogbo tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì. Oore kọjú sí arákùnrin púpọ̀ àmọ́ oore tó wà lára rẹ̀ Ọlọ́run ní kí kó máa tító ẹ̀yìn lọ́wọ́ kó kọjú sẹ́yìn. Bẹ́ẹ̀ bá tí wọ́n á jọ ń gbé gbogbo ìbátan padà sí ìpìsẹ̀lẹ̀. Ẹ wá àforíjì rẹ̀ Ọlọ́run ọba ìgbà láforíjì kẹ́sì máa tọ́jú rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọ̀nà ó là. Desire, kí ló sọ ní ìsìn? Onílàṣẹ jáde láti bí oṣù kẹrin ó ṣẹ̀ṣẹ̀ wá lásìkò yìí láti wá mọ ibi tó há sí àbí. a ti wá àárín ni ma mo tún lọ sí rédíò station pé ẹni báyìí ọ̀rẹ́ mi ní ẹjọ́ tẹlifíṣọ̀n station náà the same thing wọn ò bá ní làṣẹ láìsọmọdé ibo ló máa lè lọ ó ní mo fi ní ká wá wò ní àbá pé bóyá ó ti wá sílé ni ma. yóò bàjẹ́ fún yín ẹ̀yin ra dáradá jànàjànà yìí ẹ̀yin tẹ́ dàbí àkísọ̀rí ọ̀rọ̀ yìí ẹ̀ ní gbádùn. Odidi ọmọ láìṣẹ́ díẹ̀ láìṣẹ̀rẹ̀ láìṣẹ̀ wúrẹ́ ó jáde lákàtà rẹ láti oṣù kẹrin ìwọ ṣẹ̀ṣẹ̀ wá ń wá bọ̀ náà sìn béèyàn bá ní adìẹ igba ọmọ tí ẹ pè ń gbà téèyàn ní adìẹ igba tí ẹyọ kan tó bá rìn sọnù bẹ́ẹ̀ tí wọn ò rí èèyàn wà á bọ̀ sí bọ́ sí èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ tó ti wá kúrò lọ́dún ẹ̀ látọ̀sù kẹrin tó ò rí tó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ náà sìn. Ìwọ wọ́n mọ̀ pàlù fún ọ mọ̀ pàlù fún ọ ìjọ tí wọ́n bá sí fún ọ báyìí ọmọ àgbẹ̀tí ẹ̀ta ìjọ náà kò yẹ kí wọ́n ṣe báyìí fún mi ìwọ tó jẹ́ pé bàyá rẹ dùbúlẹ̀ ẹ̀sán nínú àbá yìí tí ìyá rẹ fẹ́ kú tó fẹ́ gbẹ́ mi tí wọ́n náà fẹ́ kú tó ọ̀rẹ́ mi tọ́jú ẹ̀ èmi ni wọ́n náà gbé ọ ní aya mi ìlò ohun tó fi dàgbà ìwọ ló bá mú ọmọ tèmi rè kó o wá lọ sí ọmọ mi báṣabàṣà bó ṣe wọ̀ ọ́ ẹ̀yìn yìí nítọ́jú yẹn kàn nítí ojú yẹn kàn mo dúró tì yín bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ wá trọ́ọ̀sì mi Desire mọ́. mo dọ́kítà péré ni mo fún ọ tọ́lá kọjá ọjọ́ mẹ́ta kó o tó rí ọmọ mi wá mú fún mi báwo gbàdúrà pé wọ́n àgbà lọ́wọ́ èmi àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò sọ́nà tó lè gbégbá lọ́wọ́ ọmọ mi fún mi o lọ́wọ́ ọmọ mi fún mi Desire lọ́wọ́ ọmọ mi fún mi mo sọ fún ọ nù. èmi ní sọ pé yàn ń bú o. ṣé a sì jókòó dání ọbẹ̀ ti lọ. ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wú látàrọ ó ń wú bí wúbà ìwé ẹ̀sẹ̀ pàlàpàlà wò ni ìwé gbogbo ní wẹ́wẹ́ tó ń da kìíní òun ló ń dá gbogbo èrò láti jẹ. mo sọ fún ẹ nígbà tí bàbá bá jókòó síbi kò mọ́ jókòó tó bá lọ síbẹ̀ kò mọ́ lọ ẹni tí tó bá ṣe inú ilé iṣẹ́ lórí ìdí ìsọ̀rọ̀ tiẹ̀ mo lè sọ fún ẹ kó wá amúkàwé sí ibẹ̀ sí ní sunkún látàrí bí ọmọ kékeré of course ìwé ló kọ̀ sí ẹ̀ òun ló kọ̀ sí ẹ̀ náà kí ló dé tẹ́mi ò bá rí ibi tó ti ń ṣe security níbi àwọn ọlọ́dẹ tó ń mú níjọ́ kìíní àná kí làwọn máa sọ lẹ́nu kí làwọn máa sọ lẹ́nu ẹjọ́ pé èmi àti àlàṣẹ ó ti pé ká sí bóore wa bọ̀ náà láṣẹ ó ṣe é wéyàn bẹ́ẹ̀ náà láṣẹ kẹ́ ẹ̀ mú yẹn tó bá bomi sí lẹ́nu báyìí wà bá ń bẹ̀. you say wetin. wọ́n ní pé kẹ́ máa bínú pé kò èmi náà bẹ́ẹ̀ ẹ̀rù afọ́jú mi ti fọ́ o ẹni kó bẹ̀rẹ̀ kó èyí tó fọ́ lára gbígbọ́ ṣe mo rojú kò ní ẹjú ọ̀dọ̀dọ̀ṣẹ́ ìbẹ̀rẹ̀ jì mí ní ṣe bẹ́ẹ̀ mọ́. má kó tó má tún lè dàrí kó dìde jókòó. tábù báwo la ṣe máa gẹ́ẹ̀tì lẹ́yìn sí. Èkó ni ṣùgbọ́n èmi ń lọ Cameroon lọ́la tẹ̀lé mi sí flight. ẹ má lè ẹjọ́ ẹ má lè má lè. wọ́n bẹ̀rẹ̀ ọmọ bínú wo kíkí ni tó bá jẹ́ ìrìnsẹ̀ máa ń ọ̀rẹ́ màá change flight mi tó bá jẹ́ wọn ní òní change flight tó bá jẹ́ ìrìnsẹ̀ máa gbàgbé ẹ̀
ṣé o bá lè change flight ẹ̀ ó ní change ẹ̀ náà o dẹ̀ máa sọ fún ẹ̀ káwé dá nọ́mbà kí ni máa rọra ilé ayé ó gba jẹ́jẹ́ òun ní gbà kí la mú wáyé. yẹ́wò ìmọ̀ ọlọ́dún wọn ni. ẹjọba wa mọ́tò ló mú ẹlẹ́fọ́ ẹ̀sọ́ mọ́tò àbí ẹ̀ máa tẹ̀ mọ́tò ni. ẹlọ́ba wọn. ọlọ́dẹ ni wọ́n ọlọ́dẹ ni wọ́n. ẹ jọ ń kú ẹ. ẹ mọ wọn. kí ni. láṣẹ rẹ. ẹ̀rọ ni láṣẹ ni màá láṣẹ ni o. láṣẹ rẹ. ilẹ̀ bá lè lò bóun ni ṣé ara rẹ tó ti yá sí. èèyàn gbádùn. wọ́n wá bínú sí i wọ́n má bínú ṣẹ́gbọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n mo ti ṣẹ̀ ṣàwárí bó ṣe wá dà báyìí inú mi dùn pé ẹ̀yin náà wà ń bí ẹ kàn bá mi bẹ̀ wọ́n kọ́ ṣe mí láàbúrò irú ò ní sọmọ lọ́wọ́ mi mọ́ ṣẹ́rí tí wọ́n ti kúrò ní inú ilé wa báyìí gbogbo nǹkan ò jọra mọ́ àfi bí ẹgbẹ́ wa náà yìí kọ́ tẹ́lẹ̀ gbogbo nǹkan kan ò dàrú lójijì ní ọlọ́mọ ayé kí nǹkan wá bàjẹ́ jù báyìí lọ ẹ wo ẹ bá mi sọ fún wọn kó máa padà bọ̀ ṣẹ̀rí tẹ́tẹ̀tẹ́lẹ̀ oyún inú mi mo ti ní ti bá ibi tó lúwa láṣà orúkọ wọn ni máa sọ ọmọ yẹn ṣé nígbà tó ń fọ́ tánú lé báyìí oyún yẹn tẹ̀lé wọn ní gbogbo báyìí ló dàrú ọlọ́mọ ayé kí nǹkan dàrú fún wọn ní báyìí lọ ní ẹ kò bá mi bẹ̀ wọ́n ẹ wo inú ilé yín o kọ́kọ́rọ́ sí ẹ̀ wọ́n ti mú sínú yàrá yín inú ilé máa wà ibikíbi tó bá wù yẹn lè ti lépa ìjọba bá ní wọlé ní máa wọlé wíìgì kejì tó wà lẹ́yìn ẹgbẹ́ kejì yẹn méjì lọ́kọ̀ bí kọ́ èyí lè wà ní wíìgì kejì ẹnì máa rì síbẹ̀ ẹnì máa ṣàbí amọ́ bẹ̀ yíyan ó dá mi gbọ́dọ̀ wá rí yín ẹ jọ ẹ ṣàjárí jì mí mú mi bá mi bẹ̀ wọ́n. mami ẹ ṣe rí òun náà dẹ́ ṣèyàn bẹ́ẹ̀ o ṣe rí mami ó ti change òun náà ó dùn gan pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun ló ṣe ní kájọ máa wá kiri ṣe ti gbọ́ ẹ bá mi bẹ̀ láṣẹ. láṣẹ olówó orí mi ọkọ mi ọ padà lé wọn ìbọn ni ẹ wá ń bí òye wọn ń bí ọ̀nà tó bá sì wọ ni ìwọ bẹ́ẹ̀ wọn kọ́ àfi ọ́ bí hàn fúnra ara wọn ni wọ́n wá bọ̀ ní ẹ̀ ń bí ọ ọ padà ọ̀dọ̀ wọn òkùnkùn yọjú náà àbọ̀yọjú náà lọ bá wọn so ní ọya àwọn tó fẹ́ wá máa gbélé yín o òwí rẹ̀ bì kò rí bẹ́ẹ̀ dandan nìkan padà bẹ́ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. Màmí mo ṣe gbọ́ tí mi ò bínú sí wọn lọ àmọ́ mi ò lè padà gbé nílé wọn yẹn lọ wọn lè tẹ̀lé wọn lọ́lé wọn láéláé ẹ wò kàkà kí n padà tẹ̀lé wọn délé ó yá mi kí n máa lọ sọ. dàbẹ́ má sọ pé ọba mi láyé láyé ẹ̀ àtàwọn fẹ́ kó má ọkọ̀ dàgẹ́ ni àpérò o àwọn òní lọ ọ̀hún o. wọ́n bí ẹyẹ tẹ̀lé fi lélẹ̀ fún ọ tó bá ti dé ọlọ́run báyìí. ẹyẹ fi lélẹ̀ ní ọmọ bọ́dọ̀ lé wọn ẹ̀yin náà ní sùúrù gàlẹ́gàlẹ́ yín pọ̀ jù ẹ ṣe sùúrù. ìta máa sọnù kódà kí obìnrin ó délé sùn láàrin ọ̀rẹ́ kódà ká má tiẹ̀ sọ ọ̀rẹ́ tí àsìkò ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ láti pẹ́nẹ́sẹ́ èyí tí wọ́n ṣe láàrin wọn kódà èyí ń ṣerú ẹ̀ obìnrin tí bá ń ṣerú rẹ̀ orò ni wọ́n fi ṣì bẹ́ẹ̀ ni orò la fi ṣì láti jọ orò la fi ṣì ṣùgbọ́n ní ìsìn àlèwo ti
ọkọ rẹ ká fi ọlẹ́ ká máa wò ó so ti yé ọ má ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ̀dà yọ wà léyìn ọkọ mi láṣẹ olówó orí mi ọ̀ padà ọ̀dọ̀ wọn sọ ọmọ wípé ìwọ̀n bá ní nǹkan dùn ma ìwà tí wọn náà ń kú lọ́dọ̀ wọn ó kù díẹ̀ káàtó bíi kọ́ ọ jẹun kọ́ ọ má palẹ̀ mọ́ bíi kọ́ ọ ká máa wà tó wù ọ́ kò dáa bẹ́ẹ̀ ní ìsìn tó o bá padà débẹ̀ ìwọ gan máa ṣe dáadáa kọ́ ọ máa ṣe dáadáa ọkọ rẹ̀ ló ṣe ọkọ rẹ̀ ní ọkọ yẹ́ ẹ̀ ní ọkọ kan yé ní. màámi ẹ ṣe gbọ́ tó tí mo ṣe lọ́ọ̀fù yín nìyẹn ọlọ́run adé kíkẹ́ pẹ́ fún wa agbára ọlọ́run tí sọmọ bá ń jiná fún ìjẹba àní fi ń ṣàkóso èmi náà wà ní rìn gbèrègbèrè pé kí n gbèrú ìyàwó báyìí wálé àwọn ìyàwó tó máa fìdí náà rẹ ọkọ tó máa fìdí náà láìfọ ọkọ tó máa ti nìyàn lára lórí ilé ayé òfò yìí lásán yìí ẹ jọ̀ọ́ torí ọlọ́run ṣe ti gbọ́ màmí máa kún pẹ́ ládùúrà pẹ̀lú wa láṣẹ jọ̀ọ́ torí ọlọ́run màmí sọ gbọgbọ lẹ́ẹ̀kan wọn ni wọ́n ń bẹ̀ kò ṣe wọ́n la fi ń bẹ̀ yẹn kó jọ̀ọ́ torí ọlọ́run ọ̀rọ̀ wà ní ti màmí sọ yẹn jọ tó bá ti ṣe kíní pa wá sílé àdẹ̀mọ preparation tèmi àti ètò your plan for a while àmọ́ tá a bá fẹ́ establish business everything so we are one fàájì ẹ̀ eléyìí